وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. أعانكم الله. Topik yang langsung. Saya sawah lagi. The topic for today's lecture, before you say I do, understanding the role àgbọ́yé nípa àwọn òfin àti ojúṣe àti realities. Topic tẹ́lẹ̀ sọ àkọ́rí. Tó tó ní pé o sọ àkọ́rí ìdánilẹ́kọ̀ọ́ títí yóò lọ jẹ́ kó tó sọ pé o ṣe tán. Àgbọ́yé nípa òfin ìlànà àti àwọn ojúṣe pẹ̀lú ilé ojú ẹ̀fútọ́ tó bẹ níbi pàápàá nínú ìgbéyàwó ẹ̀ka. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. الحمد لله مرة أخرى بل مجددة الذي أحل النكاح وحرم السفاح وجعلنا من أمة نبي يقول النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني. بالعربية أبوي بالعربية أولي فبرنا تسوى المسلم الحمد لله. ترى لكي كلات كريفان النبي صلى الله عليه وسلم أن تبرد على تبع جايك في مبوا الله بان سليكم كي النبي بان سليكم ولا àti àwọn alẹ́ ànábì àti sọ̀hábà rẹ̀ àmbíọ̀ nínú ọ̀dà ní kàṣẹ̀rẹ̀ àwọ́gbà
wípé ọba dẹ́dọ̀ kí ànábì sallallahu alaihi wasallam yóò kí àwọn ará ilé rẹ̀ tí wọ́n bá sí islamu yóò sì kí àwọn sọ̀hábà yóò tó wá kí àwọn kẹ pẹ̀lú wọn nínú àti ọkẹ pẹ̀lú ànábì wọn ọlọ́run jí ká wà bẹ́ o bàbá àti ìyá wa jí wọ́n wà náà tọ́ọ̀kẹ́ àwọn àfà wa àmàkí wa àwọn ọ̀gá wa àwọn ọmọọṣẹ́ wa táwọn náà tọ́sórí islam jí wọ́n wà náà tọ́ọ̀kẹ́ àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa jí wọ́n wà náà tọ́ọ̀kẹ́ àwọn ọmọ wa àwọn àyà wa jí wọ́n wà náà tọ́ọ̀kẹ́ بالاختصار الشديد láti máa fa ọ̀rọ̀gùn mú kí gbogbo wa wípé ọba dẹ́dà kò ní jẹ́ asùnkúnkò ní ọgbà ẹ̀ ìntẹ́nìkan kan wọ́n bẹ̀ yóò jẹ́ àrímú ju ìntàrù lórí ti dáadáa a ní fi ikú parí ẹ̀kọ́ yìí a ní fi ẹ̀wọ̀n parí rẹ̀ mú ní jí agbé ó dé ní ẹlẹ́ẹ̀kejì mú kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa nínú ọgbà ẹ̀ tí wọ́n ń forí balẹ̀ fọ́lọ̀ mú ti àwọn síwájú ọba dẹ́dà májè wọ́n sì sí láíláí gbogbo àwọn tí wọ́n jọ́gá wa tí wọ́n kíyàn tí wọ́n ṣe mùsùlùmí bá ní jogún ìdáyà fáwọn náà bá ní fọwọ́ tán ẹlẹ́mì jẹ́ wọ́n dódòdó mà jẹ́ wọ́n sì lè tẹ̀lé mo wá ń kí gbogbo àwọn tí a kó sì di ètò yìí wípé ẹ̀yin ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ̀ tó sì jẹ́ pé àjọ wá káwé bí mi nítorí títí wa kálíbà sórí rí ẹ̀yin náà ní fèèlì ìdìnlá ọgbẹ́ látorí àmírù wa àmírù táyé ìgbàtàyé bá ń jáyé ẹ̀ ní di hamir ọlọ́mọjọ́ yóò dàpọ̀ àti gbogbo àwọn ìgbìmáyé mọ́ wá kí àwọn tí wọ́n mú tọ́píkì lọ́tọ̀ bọ̀tọ̀rọ̀ ń bọ̀ lórí tọ́píkì gbogbo mo sí wá ń kíyàn mọ́ darí gbogbo ẹ̀ sí ọ̀dọ̀ imamu Àkúrẹ́ Shaykh al-Fadil al-Imam Abdul Hakim Akorede ọba dẹ́dà má fi àdánwò kan wọn má jẹ́ wọ́n rápadà sí aburú jẹ́ wọ́n pàdé rẹ̀ dáadáa má jẹ́ wọ́n nájà kíákíá mo ti pè wọ́n nígbà mo dẹnu ọ̀nà láti gba físà ọ̀nà arrival onímọ̀gbà kí ni wọ́n gbà ó kí ló jẹ́ àpé ìkẹ́ tó kó lù í no físà ọ̀nà arrival lọ́rọ̀ junis onímọ̀gbà kí n tó wọ ibi báyìí ìmáàmù ní àwọn yọ̀ọ̀dà ọlọ́mbà ń kẹ́ ìmáàmù ọwọ́ àpò àfáà mi àgbà tó jẹ́ pé tí wọ́n bá yọ ọ́ bàdẹ̀ lẹ́nì àtó gúrí mímbàrí àwọn náà ni Dr. Lukman Idris Koni wọ́n wà lẹ́kùn báyìí ọ̀bẹ̀rẹ̀ bàbá ń sọ wọn bọ̀ mú ní àánàkúnlọ àgbọ̀dọ̀ wọ ìlú yín láì àti ibi tẹ́ tí ń ṣe kọ́lọ̀lọ́kọ́lọ̀ Rasulu tó sì jẹ́ pé ilẹ̀ tó kọ́ àwa náà tó wá jẹ́ pé a máa gùn gáràgàrà ní sẹ́ẹ̀kọ́ wa wọ́n ní kí ni mo fẹ́ gba físà kí n tó wọ fúta àwọn náà tó fún mi ní físà on barakallahu fikum ọba dada tí ó jẹ́ kí wọ́n dínà ìfísà wa láti sánmà àpúrúfà rẹ̀ tó fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ gbà padà ọlọ́ni wọ́n wá ti ọ́fíìsì ẹnìkan láti sánmà àwọn mọ́ràn rẹ̀ wọ́n wá ní kó try lọ Àbújá kọlọrí Tinubu sọ́jọ́ra tí wọ́n bá bí bàbá náà lè pè kílẹ̀ iná fẹ́ ní sí wọ́n ní second term tán náà sì ṣiṣẹ́ lórí rẹ̀ ọba dẹ́dà èròǹgbà wájí ọjọ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì tọ́pìkì tá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ ọ̀rọ̀ wá wípé ká bá mi lù bí ẹn pa wà kíláàsì ká bá mi lù bí ẹn pa wà ní kíní o ìfẹ́ kárẹ́rìn jù tí nǹkankan tó lè fa kárẹ́rìn bá wá ìfẹ́ kí a tún rojújù tí n tó bá lè mú afájúrò tó bá wà nítorí pé alálẹ́kọ̀ bí ìrìsàkọ́ tún tí ó bá sọ wípé fùlánú sákọ̀tọ̀ aláàkọ̀ bí rí tí ó bá jẹ́ wípé ẹni tó jẹ́ gúrú nídìí nǹkan kan kèése gúrú ní dì í ma o 17 years rí tí àwò tèmi ti pé mẹ́rin kí wá fẹ́ bá ń sọ ọ̀rọ̀ yìí káwọn obìnrin wọ́n máa wo bòmí kò sí bí wọ́n fẹ́ gọ sí tí wọ́n bá ní kí ni mo gba professorship lé lórí ọ̀rọ̀ àwọn obìnrin ni professorship ni orí kí mo gbà lé o
mo wá fẹ́ kàtúrà kàtòrò súnmọ́ ká mọ́tò gbọmọ́ ṣe wà pẹ̀lú mi lára ó kọ ti tèmi no space ẹ̀rí pé ìwọ̀n náà bí ìsinmọ́fẹ́ fi gbẹ̀ṣe lára ó kọ mí ní kí ni o no space ọlọ́njọ́ jí rí ẹnkú dálì jẹ̀nà o ọlọ́run sí mi jẹ́jẹ́ o ọlọ́run dákun má jẹ́ ń kọ́ bí o má jẹ́ obìnrin náà kọ́ mi má jẹ́ ń fi kú obìnrin tó fẹ́yàwó mi bí haqqi la hawla wala quwwata illa billahi la ilaha illallah la ilaha illallah jama'a topic yẹn ká sọ̀rọ̀ ń parẹ́ kọ́mọ́ jẹ́ pé nǹkan mi láàmà sọ ìmá ń wù mí kí wọ́n sọ topic fáwọn èèyàn say I need to 40 minutes. This is 3:47. Now, 40 minutes. 3:48 la bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbé sí pé a bẹ̀rẹ̀ 3:50 aka soban. Ká fi close inkisar. Ká fi close kini o. Inkisar. Ẹ̀yàbí náà bàbá tí wọ́n sọ ìtumọ̀ tọ́pìkì yẹn ní Yorùbá wọ́n gbọ́ Yorùbá ju òyìnbó lọ mọ́ wá rọ̀ wọ́n kí wọ́n jọ kọ́dún ò tó kọlẹ̀ bó sorísì ìwé márùn wọ́n sàkọ́ lórí èdè Yorùbá kí ó tún lè jẹ́kọ̀ tó pé ìmọ̀ gbọ́dọ̀ tó báyìí lórí ìmọ̀ èdè Yorùbá kí a má rí àkọọ́lẹ̀. When he was speaking English, mo rí pé L1 ni. L kini o? L1. Nígbàtí bàbá wa ń sọ Yorùbá, mo wá rí ní L2. Naam? Sẹ́yẹ̀ kó rí bẹ́? Naam? Adá. La ilaha illallah. Ó dàbí ẹni pé àwọn obìnrin nìkan fún tọ́píkì nínú tí wọ́n tún ní o. Tí ń bá ìdá lámtẹ̀jìdúnni alásọ̀wábìn sọ́wìbúni wọ́n ní kí ní àwọn òǹdè àti àwọn tóbìnrin bùkátà láti mà kó tó lè sọ wípé òun accept ẹnìkan láti jẹ ọkọ òun. Síbẹ̀ ni àbúlọ́kùnrin náà ná. Àbí ń tẹ́ fẹ́ ni pé kí lójúṣe ọkùnrin àtobìnrin tí wọn ò gbọdọ̀ mọ́mọ̀ wọn tó dágbálé afẹ́fẹ́ rẹ̀ ni. Sẹ́rí ní jòkó ìhà ní múṣkílà àwọn ọkùnrin lá ní múṣkílà jù torí pé lára oore tọ́lọ̀ ń ṣe wá tí nǹkan kan bá ti ń jọ mọ́rọ̀ àwọn obìnrin ara wé balẹ̀ ma oore tọ́lọ̀ ń ṣe fáwọn ọkùnrin Àgàgà. bẹ́ẹ̀ sì ṣe rí ẹjọ́ kò ń kẹ́ ẹ̀pọ̀ tó ń bí ìkọ̀sẹ́ tó nífẹ̀ẹ́ obìnrin tó mi torí ànàbí mo fi jọ Sallallahu alaihi wasallam. ta ló túnṣì kejì mi ẹ̀fẹ́ ju ànàbí láàrín ọdá gbogbo ẹ ń bá nífẹ̀ẹ́ obìnrin kọ́ náwọ́ ẹn tó wá jẹ́ pé ànàbí ló fi jọ kọ́ káwọ́lẹ̀ ànàbí lè mi fi jọ lókè káwọ́ òkè ẹn tí ọ̀ká fi ju ànàbí kọ́ káwọ́lẹ̀ ẹ má fi ju ànàbí kọ́wọ́ rẹ̀ ọwá lókè sallallahu alaihi wasallam mọ́ wá bí ọba dẹ́dà ẹni fẹ́fẹ́ kúfẹ́ o àwọn nkẹ́kẹ́ ń bẹ tí ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé kí ló ń fa Allah subhanahu wa ta'ala ó ló ń dá wa ní akọ àti abo ọwọ́ ajú ọjọ́ pé nínú ọ̀ràn wa láti ń fẹ́ra wa ọ̀pẹ̀tọ̀ ìkẹtọ́ gani kò jẹ́ ká máa fẹ́ nínú ọ̀ràn kan mi law qarrara ar-rahman an natazawwaja min ba'dil hayawanat kápáwọ̀ ọkùnrin tàjẹ́yàn kápẹ́ nú àwọn ẹ̀yà kan nú ẹranko láti máa fẹ́yàwó ní kíláfẹ́ sí wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja. Ó ní a máa fẹ́ ẹ̀yà wa náà obìnrin wa làwà ń fẹ́ kèésí obìnrin nǹkan mi azwajan torí kí ni yutaskunu ilayha kálébà
máa rí wọn ní tí ó máa tutù tí bá ń gbóná lára wa lẹ́mí ni lára ni níròrí ni ọba dẹ́dà gbogbo ilé tí ń jò bá ìbáni dí o gbogbo ilé tí ó jò mẹ́dì òjò ṣùgbọ́n tọ́píkì ìgbọ̀rọ̀ mẹ́sàdúwà fáwọn tí wọ́n mú kápẹ́ nìkan lóró tí ó gbó wá sọpọ́tì ẹ̀ abá àti ẹ̀pọ̀ tá àjọ rò gbogbo orí tó rò ń kò ní dárò lẹ́lẹ́ kí ló fà á tó fi jẹ́ pé ọkùnrin àtobìnrin ṣáájú kí wọ́n tó wọlé ara wọn wọ́n máa bára wọn lò bí ẹn tí èso lè rẹ́ nìkan kóbi nǹkan òwú kọ́ fẹ́ẹ́fẹ́ kọ́ máa só wájú rẹ̀ kò ní só tóbi ni ó fi máa rò pé ó sì mọ́kọ̀ ẹgbẹ́ bára èso tí náà mọ̀ rò pé sísta yé èso mú mara nira yìí a ṣe wá dénú ilé ara wa tán tó fi ọwọ́ mú ilẹ̀kùn bathroom ó ní ọmọ Khadija máa ká ó dípa ìfàfà lẹ́mìí pé ń bó lọ fẹ́ tán lọ kí ó tàbí ń sílẹ̀ ìfẹ́ àná yẹn kí ló mú tó fi lọ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó ronú lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ ó sọ àwọn gbólóhùn gbólóhùn yẹn ayé ọgbà láti sọ́tán ń lọ bí 49 ṣùgbọ́n kákàrà mú díẹ̀ mbẹ̀ ó ní kulli walau kadhiban kalaman na'ima kulli walau kadhiban kalaman na'ima qad kada yaqtuluni bikittimthalu qad kada yaqtuluni bikittimthalu qad kada yaqtuluni bikittimthalu qad kada yaqtuluni bikittimthalu torí ma zilti fi fanni li mahabbati tiflatan ma zilti fi fanni li mahabbati tiflatan ma zilti fi fanni mahabbati tiflatan bayni wa baynaki abhurun wa jibalun 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 tó mọ̀ rí pé lam tastati'i ba'du an tatafahami lam tastati'i ba'du an tatafahami anna ar-rijala jami'ahum atfanun anna ar-rijala jami'ahum atfanun anna ar-rijala jami'ahum atfanun anna ar-rijala jami'ahum atfanun inni la arfudu an akuna muharrija inni la arfudu an akuna muharrija qaziman ala kalimati a'lakum Allah yahtaalu qaziman ala kalimati yahtaalu كزمن على كلماته يهتال قسما على كلماته يهتال ومي فإذا وقفت أمام حسنك صامتا 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 فالصمت في حرم الجمال جمال 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 كلماتنا في الحب تقتل حبنا كلماتنا في الحب تقتل حبنا إن الحروف تموت حين تقال 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 Ora bẹ pàtí mú tó mẹ́ta ń bẹ bá sí mẹ́rin ẹ̀kẹ̀dẹ̀ amúta fẹ́ lò
afá ní kúlì ìwọ ọmọbìnrin tí mò ń lé láti fẹ́ ìròjú ẹlẹ̀ láàárọ̀ ìrìnlẹ̀ lọ́sàn kúlì wà lọ́wọ́ kẹ́dí bá ń kàlá mọ́ náà ìmá tí ẹ bá ń sọ̀rọ̀ kọ́dàkọ̀ jẹ́ pẹ́rọ lọ fẹ́ pa fún mi máa bẹ́ẹ̀ gbọ́ kúlì wà lọ́wọ́ kẹ́dí bá ń kàlá mọ́ náà ìmá sọpọ̀ ti gbà kọ́dàkọ̀ mọ́ dènú rẹ̀ kúlì wà lọ́wọ́ kẹ́dí bá ń kàlá mọ́ náà ìmá òun ní sọ bá lánàá o ó ní ọ̀tàn wọn kan smile in kọ́ rẹ́rìn sí mi o please just smile ó ní àtàlẹ̀ ń bá wí mọ́ sí bá iṣẹ́ rífà kan smile kúlì wà lọ́wọ́ kẹ́dí bá ń kàlá mọ́ náà ìmá kan sọpọ̀ lẹ́kì ọkùn tó bá rí bí mi kọ́dà kọ̀ jẹ́ pé ó kórìíra mi ju wèrè lọ sákà parọ́ gan kọ́ọ̀kan tí ẹ̀ fi mú ọpọlọ mi wálẹ̀ kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú. àwọn bọ́lọ̀ ń ṣe dọ́ tí ń wù mí kó fi jẹ́ ìyàwó mi ó ti fẹ́ dé ń kú o ọlọ́njọ́ ànàní sọ báwọn o kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú kọ̀díká dáyẹ̀ kù tó lè ní bìkí tí mo fẹ́ lú. torí máa zilti fi fannili mahabbati tifulatan ما زلت في فن المحبة طفلة. èèmà tí mo rí pẹ̀lú ẹni wípé tí ń bá rí ọlánà ọ̀dàgbà sí lé ní òun kéré sí ní tí ń tíyàn fi mọ̀ pé ó tó ti tóbi sí ju tẹ́lẹ̀ lọ́rọ̀ Coding. 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 bayni wa baynaki abhurun wajibalun bayni wa baynaki abhurun wajibalun bayni wa baynaki abhurun wajibalun bayni wa baynaki abhurun wajibalun. wá dúró omi tí ń bẹ láàrin mi àti ẹ wo bí ọwà olú tí mo wà wá dúró òkè tí ń bẹ láàrin wa wà láì bí ẹni pé ẹgbẹ́ mi lọ wà lọ máa rí gbogbo gbà ṣùgbọ́n tí ń dùn mí jù ní wípé ẹwà wo ń tọ́sọ ó ṣe díẹ̀ ó ṣe kí ni ó lam tastati'i ba'du an tatafahami lam tastati'i ba'du an tatafahami. bí mo ṣe ń try láti jí ọgbọ́n mi yé èyí tí ìkọ̀bí ara bẹ̀ in tí ń fẹ́ tú láṣìírí àwọn ọkùnrin àsìgbà tó sì fẹ́ gé ìfìfẹ́ rẹ̀ tú inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu. sọ́ọ̀mà pẹ̀tọ́lọ ń bá jẹ́ kọ́kùnrin ó kó sọ́wọ́ obìn ní ti ìfẹ́ tọ́kùnrin bí lọ nífẹ̀ẹ́ obìn jù bó ṣe yẹ lọ nírú ọwọ́ àwọn obìnrin yẹn bọ́kùnrin sì rí ọmọwé tó ọmọ kéwú tó ọwákùnrà ní kórí ọ dàgbà tó kọ́ lọ́jọ́ lórí lọ́wọ́ obìnrin tó fẹ́fẹ́ tí ètí ìgbà fún yóò sì gbọmọ eke inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu. bọ́rọ̀bọ̀rọ̀ sí àkọ́mọ́ ń ṣe mẹ́rin náà mú ní kẹ́mọ́kùn ìpàtí di 12 lọ́rùn mọ́ jọ bí ìgbọ́n méjì ń tọrọ àkà inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu. wọ́n ní mi láìkí àìtí yẹ ti jájú àjọ yóò gbogbo ṣe lè súnkì jọ inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu. nínú mi ilé fọ́kùnrin tó bá dúdú brabrazza ní ilé fẹ́yìn solúsàn wà máa lọ wẹ yọ́lọ̀ búra nù inna rijala jami'ahum atfalu inna rijala jami'ahum atfalu. yọ́ mọ̀ wá sọ kọ́ dáa kí ni gbogbo tó fẹ́ ṣe kí mo lè ṣe tó fi parẹ́ gbogbo ọkùnrin
lọ́wọ́ àwọn obìnrin lókùrúgbà tóbìnrin ò tí gbà ọmọ èké ni gbogbo wọn. tó náà máa gbà ká. fàìdá wà kọ́ fútù àmàmà hùsì ní kí sọ mítà. fàìdá wà kọ́ fútù àmàmà hùsì ní kí sọ mítà. ẹwà tọ́lọ́ fún ọ tó fi ń wù mí tí n bá dún tí mo wá ń ronú tí mo wá gbé imagination ẹwà yẹn wá síwájú mi ọwọ́ dàbẹ̀ ń pé mò ń wọ̀ mo wá dálé gbárí ìmọ̀ tí ń sọ pé ṣe àìtì ni ṣe kọ́lọ̀ rẹ̀ ni ṣe bí ṣe máa sọ̀rọ̀ ni ṣe bó ṣe màwé ni in tí rí wípé ìwà ní lè sọ̀rọ̀ máa tí ìgbà wá lè sọ̀rọ̀ máa fàṣọ́mú tó fi àrọ̀mí lè jàmáàlù fàṣọ́mú tó fi àrọ̀mí lè jàmáàlù torí fàṣọ́mú tó fi àrọ̀mí lè jàmáàlù fàṣọ́mtu fi harami lè jàmáàlù. sórí ẹwà gbàgede tẹwà tí a bá ní kéèyàn máa wá ròyìn ẹwà ń bẹ́ kéèyàn wá dáalé tí ó ń pè mẹ́bí mo ṣe fẹ́ ròyìn ẹ̀ ní jàmáàlù òpin ẹwà náà ẹwà téèyàn ò lè ròyìn máa tí ń fọ́yàn lórí ẹ̀hẹ́ fàṣọ́mtu fi harami lè jàmáàlù. lánàá ní sọ báwọn ó ní sọ́ọ̀mọ̀ wípé كلماتنا في الحب تقتل حبنا كلماتنا في الحب تقتل حبنا. ṣé ń bá sì ní jẹ́wọ́ fún ọ in tí ń pè lópin òpin ìfẹ́ ìní kólólùfẹ́ kan wà báyìí kólólùfẹ́ wà báyìí wọ́n wá jọ máa wúra wọn kí ló fẹ́ sọ kí lẹ́yìn náà fẹ́ sọ ní ti ìfẹ́ òdodo ní o inna al-hurufa tamutu hina tuqalu inna al-hurufa tamutu hina tuqalu torí inna al-hurufa tamutu hina tuqalu inna al-hurufa tamutu hina tuqalu. báwo méjì ṣe wọ́n wọ́n yìí ẹ̀yin ẹ̀sán tẹ́fẹ́ sọ tó ń kálukú wọn ọba sọ̀rọ̀ òpin ìfẹ́ náà nítorí pé ìfẹ́ máa kú tí gbólóhùn bá ti jáde pé ojú ẹ̀ ló wù mí etí mi ọ̀wà wíìn ṣùgbọ́n ọ sáwọ́ mi tí ẹ̀ máa àfikọ́ sáré bẹ́ẹ̀ ni o nítorí obìnrin àtọkùnrin wúra wọn bá ń lánàá kí lọ wá forógùn lénìí lẹ́nu ọ̀kadà àmbọ̀ rúúsùlà kìláàmì nìyẹn ìkẹ́ lé obìnrin kàtí títí ilẹ̀ lárọ́wà kọba ó lé obìnrin kọba ọwà tẹ́wọ́ sọ́lọ̀ bákanáà láyé rí bàbá àwọn ìwà bá wọ́n ní obìnrin tó fẹ́ fẹ́ yìí ó sì bẹ́lọ́n kó chẹ́ndì ẹ̀mí rẹ̀ sóbẹ̀ẹ̀mí ọwà tẹ́wọ́ ó ń pè yá rọ́bìlá tẹ́sílù bà ní ṣùgbà àbàdàn yá rọ́bìlá tẹ́sílù bà ní ṣùgbà àbàdàn wayarhamullahu abdan qala amina wayarhamullahu abdan qala amina wayarhamullahu abdan يا ربي لا تسلبني حبها أبدا ó ní Ọlọ́run Ọba ayé ni mọ́fẹ́ rísíkọ́ wọn mọ́fẹ́ ṣẹ́rífà mọ́ wọ́n ń bí ọ ìfẹ́ rẹ̀ tó wà lẹ́mìí mi يا ربي لا تسلبني حبها أبدا Ọlọ́run mọ́ yọ ìfẹ́ rẹ̀ kú lẹ́mìí mi láìlẹ́ àwọn ìwà bá pé wà tó bá fẹ́ tán tó bá pàmọ́ mi ǹkọ́ يا ربي لا تسلبني حبها أبدا tó bá wọlé tó pàmọ́ mi rẹ̀ ó ní àwọn náà sẹ́ni يا ربي لا تسلبني حبها أبدا wọ́n lóbìnrin tó ọlọ́fẹ́ fẹ́ yìí tó bá jẹ́ pọ̀ ní ó ṣe sábàbí kú òjijì fún ọ ó lè tó ń sáré náà tó يا ربي لا تسلبني حبها أبدا tó bá fọ́rùn obìnrin ìtàn tó bá gbẹ̀jẹ̀ náà lọ́wọ́ rẹ̀ ń kọ́ ó lò
nìkan kọ́ wọ́n ná. Ya Rabbi la tasilbani ọba àbàdà. Tó bá jẹ́ pé lọ́ọ̀fẹ̀ tó fi dọ̀tọ̀ ọlọ́run kọ́ ó ní àní ọlọ́run mọ́gbàfẹ́ rẹ àwọn ẹ̀wà ní ọ̀dà kò burú a máa wọ̀ ọ̀rọ̀ náà ó ní gbogbo ilẹ̀ bọ̀ ń sàbí gbogbo ẹrú ọlọ́run tó bá lè bóhùn sàmì kóhùn ó fi rí fẹ́ ọlọ́run ọkẹ̀ láyé yóò tó kẹ lọ́rùn àmì ó ọlọ́run tẹ́mi láyé kẹ lọ́rùn tí ẹ bá wá bí wá pé obìnrin wo ló rẹwà jù olóbìnrin téèyàn lé láti fẹ́ tí ó wà bọ́sí tí ó sọ kí ni o tí ó bọ́ sí a ń fẹ́ lè yìí ṣe foundation we are laying gbogbo kódẹ̀ òṣìṣẹ́ fún tàà fẹ́ sọ yìí ẹwà máa wí máa obìnrin wọ́n pọ̀ tí a jà sí Layla ni Sulayman kàkẹ́ jẹ́ ni nílẹ̀ lábáwá ní jọ́nà lọ kọ̀ wà bọ́sí ọkùnrin wa ni tààrọ̀ bọ́sí bí i ريب المنون لعلها تربص بها ريب المنون لعلها تطلق يوما أو يموت حليلها تطلق يوما أو يموت حليلها تطلق يوما أو يموت حليلها صلى طبعا تطلق يوما أو يموت حليلها صلى طبعا ẹni obìnrin bá bọ́ máa lọ tó sì dífẹ́ obìnrin ó ní máa wíbá ó ní tààrọ́ bá so sẹ́límọ̀ ọ̀pá àjàmọ́ yín lọ oníjẹ́ àjọ máa wo tí ó bá ní èyí ń tààrọ́ pásọ̀ ìbálìmọ̀ náà ní gbogbo ọ̀ràn orí burúkú ayé ìlọ́wà mẹ́un kéèyàn máa retí kítéèyàn bàjẹ́ bóyójú ẹ̀ ní ọ̀fọ́ ní o etí ẹ̀ ní ó di ni tààrọ́ pásọ̀ ìyàrọ̀ ìbálìmọ̀ náà ní ìtayé fi máa pààyàn tí máa retí ẹ̀ lọ́dọ̀ Layla láìpẹ́ ọlọ́rọ̀ mi pẹ̀lú rẹ̀ méjì mo pín sí تطلق يوما أو يموت حليلها تطلق يوما أو يموت حليلها ó ní inú kí Layla gan kọ́ gba àdánwò bí ikú ní ó pò تطلق يوما kọ́kọ́ ó fi kọ́ kó délé ọkọ̀kọ́ mọ̀ rọmọ bí kọ́kọ́ ó fi kọ́ kó délé ọkọ̀kọ́ mọ̀ ṣiṣẹ́ kọ́kọ́ ó fi kọ́ tó bá wá jẹ́ pé ìhun ò múnú èpè tó bá jẹ́ pé àtọ́kọ́ rí ọmọ nífẹ̀ẹ́ àwọn ọlọ́ náà ní tó wọ́n àtọ́kọ́ ọba kọ́ra wọn èyí sì tún change èpè mi pé wọ́n lọ ikú òjijì fi pọ́kọ́ ẹ̀ bí ò sí á ní padà ẹ̀dẹ̀ mi ká máa wù kí ló fà táwọn kẹfì rí báyìí تطلق يوما أو يموت حليلها ìkan foundation ìdá foundation ìsìnkí ni foundation ìdá bàbá Fẹsẹ̀ múlẹ̀. ó ti stable báyìí Ó ti jó clear. àti ń bọ́ àbí ààlẹ́kùnmọ́lá ìkan ní sì ń sọ fún ìyàwó rẹ̀ Khawla ló kọ ìyàwó rẹ̀ náà Khawla. Abu Ayman ṣe bí àbámọ̀ lẹ́fà kalẹ̀ fún mi tí nǹkan bá fẹ́ sápá mi lórí àníwọ̀ máa sọ àbí ṣe ti fún mi lábàá Ayman ọlọ́wọ́ bá ń yọnu sí Khawla náà in sọ ó pè ìyàwó rẹ̀ kalẹ̀ níjọ́ kan àwọn ọkùnrin rí nìyẹn ọlọ́njọ́ à ń bọ̀ bí gbogbo ẹ̀ afẹ́ fọ̀kọ́ mọ́ ya Rabbi nítorí pé ẹjọ́ ẹ ń bá fi ìsìláàmù lẹ̀ àpadà sí ibú lọ́ba o ya Rabbi ẹn tó lówó tẹ́lẹ̀ tí ó lówó mọ́ àpadà sí ìgbà ní o ọ yàtọ̀ síra wọn o ní ti ń gọkọ̀kọ̀gọ́kọ̀ ma àpadà kí ni ìgbà ó ti nílé rí tẹ́lẹ̀ fún rẹ̀ náà lọ tálẹ́ ó tó wá ṣe jẹ́ ń tiẹ̀ Padà sí ìgbà ní. àpadà sí kí ni padà sí ìgbà Padà sí ìgbà ní. ọlọ́mọdé àjákò first class lọ́wọ́ tẹ́lẹ̀ ní máa ń jábọ̀ díẹ̀ 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 díẹ̀
lè jáde bí ọ jáde ọlọ́mọ sọ̀rọ̀ tí a bẹ́ o apàrà sí kíní tí wọ́n bá wá lápàrà sí ibú báyàn báyàn wà mọ́sùkì máa kí ló dé sísà yẹn ti ti kókó ládùúgbò náà kókó ládùúgbò sísà yẹn ti ọlọ́run tí ń ṣe nǹkan mi jàmá wàláhì ìsìlámù ìlójú ọ̀nà tààtọ̀ táyé ojú rí ọlọ́run ẹ wá jẹ́ àmà dáadáa ibi tá a fẹ́ tọ́ọ̀bọ̀ lónìí ìpìlẹ̀ ńlá ni ọkùnrin olóòkọ̀ tí ń jẹ́ ó wá pé àwò rẹ̀ kalẹ̀ ó ní ya khawlu la yatmahu bikili amalu ya khawlu barakallahu ya la yatmahu bikili amalu ya khawlu la yatmahu bikili amalu قد يكذب ظن لآمل لأجل قد يكذب ظن لآمل لأجل أجل قد يكذب ظن لآمل لأجل قد يكذب ظن لآمل لأجل يا خول كيف يذوق الخفض معترف يا خول كيف يذوق الخفض معترف يا خول كيف يذوق الخفض معترف يا خول كيف يخوض الخفض معترف بالموت والموت فيما بعده جلل بالموت والموت فيما بعده جلل بالموت والموت فيما بعده جلل onírẹ̀ ìyàwó mi kọ́ọ́lá ọwọ́ sí tẹ̀rìkímù ẹ̀ ọwọ́ tó bọ́ sí yà àpẹẹlẹ bára bí i ṣe mọ́ sí fún yàwó Aisha nígbàtí wọ́n bá wọ́n nàbí lórí yà ní yà Aish yàmán yà Aish alẹ́rìndà àmbọ̀ bàbá sallallahu alaihi wasallam yà kọ́ọ̀lù ìrẹ́ ìyàwó mi kọ́ọ̀lá ó tún túnbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì yà kọ́ọ̀lù jàmáà mí kó jédé èbò ìlọ̀pọ̀lọpọ̀ àtàwọn tí máa ń sọ ọdún àti ọ̀lẹ̀ sí ni máa ń sọ kíyàn máa sọ ma ìdí àṣí àwọ̀ rẹ̀ ọmọ dápọ̀ díàmì à ń bọ́ gbogbo àwọn èèyàn náà kọ́nà oúnjẹ kọ́rọ̀ ò débẹ̀ ṣùgbọ́n a ti sàdéhùn a ti ṣe àdéhùn pé a cooperate o káwẹ̀ èèyàn mẹ́rẹ̀ rí o I just need your cooperation in order to help my barakallahu fikum rọ́pùpá ẹni dúdú tó gbé kírù yọ́ padà dúdú processing dúkú ni ilẹ̀ andago ẹni dúdú ọlọ́ọ̀jọ́ ọlọ́dàkọ́ mọ́jọ́ wà gbó dúdú o ọlọ́ìwọ́ mọ̀ bẹ́ o wọ́n sì wà nìjẹ́ náà láì ṣe sí rosẹ́ ojúlẹ̀ ti mẹni ọba dá bàbá ìdá ó wá wù mí ká lo jímà kẹfọn ní máìkì tàbá ti sálámà jímà ló pé yídì ní ká lò ẹ̀yìngẹ̀gẹ̀lẹ́ wà dídì fún ẹwà àgbà máìkì lọ́wọ́ máa ẹ pè mọ̀ dà lẹ́ẹ̀mẹ́ta gbogbo ohun ẹ̀wò mi mọ̀ dà sẹ́ẹ̀sì bá bẹ́ẹ̀ síbẹ̀ barakallahu fikum àmín ya Rabbi ó ní ya khawlu ìrẹ̀ ìyàwó mi khawla ya khawlu ìyàwó mi khawla al-ajalu la ilaha illallah al-amalu mo fẹ́ dá ayé ọkọ mi sáà tí ìtò máa gbélé tí a ní ọkọ mi sẹ́yìn ò tí ìtò rọpọ̀ ní la yatmahu bikil amalu mo fẹ́ dá ayé méjì ọgbà gbogbo ẹ̀mí rẹ̀ tán táàfin ní rántí àlìkì àmàmà torí pé àlè ajálù máa bọ̀ ọlọ́run ọba òjijì ni máa dé kọ́díyù kẹ́ndìbù bọ́nẹ̀lẹ̀ àmìlì ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tó jẹ́ wípé in tí máa ń já o ń tàmà nítàmà rẹ̀ ò ní kú òjijì ya khawlu ìrẹ̀ ìyàwó mi khawlu kayfa yẹ̀dúkù al-khafdu mu'tarifun al-khafdu ní kéèyàn ọba rẹ̀ lẹ́ni ẹ̀yìn láyé bóò lẹ́ni tí ọba rẹ̀ lẹ́ni ẹ̀yìn láyé yóò ṣe rò wípé ẹni ẹ̀yìn lòun tó sì mọ̀ wípé àtẹntọ́ ga náà àtẹntí ọ̀gá
mu'tarifun bil maut ikú náà ni ọgbẹ̀yìn kálukú bẹ́ẹ̀ sì ni wal mautu fi ma ba'dahu jalalun nínú èdè Lárúbáwá a ní àwọn abidad àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé olójú ara rẹ̀ olójí ara rẹ̀ at-ta'zir kápáyànlẹ̀ at-ta'zir káwọ́yànlẹ̀ ar-raja'u ká máa bẹ̀rù èèyàn ar-raja'u ká máa kàkẹ́ ní òsìyàn ní dáadáa al-jalalu in tó bá tóbi wallahi ma ja'ani bik illa amrun jalalun in tó gbẹ́mi wá ń tọ́ lágbára ní o hal hadha ji'tana inna hadha la amrun jalalun sọ́dọ̀ ìlọ́ àtorí ẹ̀kú olè rẹ̀ ilé sọ́rọ̀ tí a máa torí ẹ̀kú olè ọ̀rọ̀ kéńkéré lè jalalu níbi ìgbòrò sí wá lò jalalu torí tí ń bẹ lẹ́yìn ikú jalalu rẹ̀ ní mauti wà ní mauti fi máa ba'dahu jalalu ní mauti wà ní mauti fi máa ba'dahu jalalu. kí ni túnmọ̀ jalalu mẹ́wọ̀n torí tí ń bẹ lẹ́yìn ikú tóbi pọ̀ èyí ni ó jẹ́ a máa rò ká fi máa ìrèsì gbogbo nǹkan tí a bá ń rò pọ̀ ẹ̀ká níláyé tí ó wà mú àṣìṣe táà ní ọba yàwó ẹ̀sọ́ bá jẹmọ́ àwa padà sí mọ́ odó an-nikah aqdun min al-uqud allati amarna biha ash-shari' bil wafa'i biha li'anna al-asla في العقود والشروط الصحة حتى يقوم دليل على المنع لقول الله تعالى يا أيها الذين آمنوا أوفوا بالعقود ولقوله تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا afẹ́fẹ́rẹ́ ni ẹjẹ́ alọ́mà wípé ìtakókó kan ni nínú àmájẹ̀mú tí ń bẹnú ẹ̀sìn tí wọ́n bá sì ti pé nǹkan májẹ̀mú ìpìlẹ̀ lórí rẹ̀ o ní pé májẹ̀mú lálàáfíà o sì gbọdọ̀ mọ́ pé tọ́ bá ti tọwọ́ bọ̀ àyàfi tá bá rẹ̀ rí mi tọ́ sọ wípé nǹkan yìí kò rí bẹ́ẹ̀ لقول صلى الله عليه وسلم في قصة بريرة ما بال قوم يشترطون شروطا ليست في كتاب الله فكل شرط ليس في كتاب الله فهو باطل ولو كان 100 مرة إن الرواية ولو كان 100 شرط mo fẹ́ fẹ́ ìyàwó mo fẹ́ lọ́kọ èèyàn mọ̀ bó ṣe fẹ́ gbègbè sí ayé ara rẹ̀ in ló gbọ́dọ̀ fi níyàwó èèyàn mọ̀ bó ṣe fẹ́ gbègbè sí ayé rẹ̀ ló gbọ́dọ̀ fi lọ́kọ àkọ́kọ́ ẹ wò dáadáa o ní ti àfà bọ́lọ̀ ń bá ṣe sọ̀rọ̀ ní kọ́ ọ̀sọ́ o ọkàn lè pé ẹni tó ń bá sọ̀rọ̀ lákìíyèsí ni sáà lè fẹ́ Christian naam bọ́lọ̀ ń ṣe sọ́nù ẹ̀yẹn kèèsàn Christian ní sí àwọn Christian ní ìjọ ni lébẹ́lì wo ni a fi ṣe sí jọ níbi Ọlọ́run ti gbégi lé wọn fúnra rẹ̀ lù pé ń kéfèrí lẹ́ẹ̀mẹ́ta nínú súra ẹyọ kan nísìn ṣe ìbátú pé nàṣọ́ náà ni á ṣùgbọ́n in tí ń bẹ̀lẹ̀ yí ẹ̀fà ojú èje lọ iye ogún ọdún dẹ̀rẹ̀ a máa jóni lọ́wọ́ mọ́ ń dojú ọ̀rọ̀ ipò àwọn obìnrin wa kí wọ́n sọ́ra wọn dáadáa gbogbo tí ń dákọ́ ní jíjí ẹgbọ́n tí ọ̀kan náà jùmọ́ lọ́wọ́ wí ni ó ní yasurrul mar'a ma dhaba al-layali yasurrul mar'a ma dhaba al-layali ẹfọ́mọ́ ni ẹlẹ́tí ẹsọ́ mú pé wa kana dhahabuhunna lahu dhahaba 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 yasurrul mar'a ma dhaba al-layali yasurrul mar'a ma dhaba al-layali ọmọbìnrin inú rẹ̀ máa dùn yọ́ máa wó rẹ̀ wípé when I was in 100 level when I was a 200 level student when I was clinical yọ́ máa wó rẹ̀ wá ọmọ nìyàn bọ́jọ́ sí ń lọ lórí rẹ̀ inú rẹ̀ máa dùn àfáà ní ẹ̀sọ́ fún pé kó sí mọ́ pé wà kánà dáàbò dáàbà wà kánà dáàbò dáàbà kọ́ mọ̀ pé ìgbà nìkan kí ń lọ ó náà lọ pẹ̀lú gbà ní ó rẹ̀ pẹ̀ kí ni ó gbàgbà lọ
wọ́n wà wọn sísítà méjì kan gbà kan ẹni ìrẹ́rẹ́ brọ́dà yìí àwọn méjèèjì mìíràn ti di PhD ẹnìkan náà wọ́n jẹ́ 42 years sísítà kìí jẹ́ 38 wọ́n ti dín mọ̀ báwọn. wọ́n ní please ustaz we are came to you to inform that if it is permissible or our Lord in Islam to be the 10th wife, we are ready to do so. ọlọ́njọ́. ní àbálẹ̀ sí àwọn kẹwàá nínú Islam ni àwọn ò ní choice. وكان ذهابهن له ذهابا وكان ذهابهن له ذهابا. táwọn obìnrin wá pín sí méjì ibi tá ń lọ rẹ̀ ká tó máa sọ àwọn ọ̀rọ̀ tá ń bọ́ lọ rẹ̀ táwọn obìnrin pín sí méjì obìnrin kó tètè máa rí ọmọ dáapọ̀ ṣùgbọ́n bí ìlú wa ṣe rí àti irú èèyàn ti gbébẹ̀ wà láti máa ń tẹ̀yìn ẹ̀yọ ọwọ́ ajú àǹfààní ibẹ̀ lọ ìkejì kó mọ́ tètè máa rí ká ní kọ́pẹ́ o kó mọ́ tètè máa rí kó fi obìnrin nílùú ìgbọ́dọ̀ rí bí ọkùnrin ìlú yìí ni o àìsí fatuwa ń bò mí o obìnrin nílùú yìí kí ni tí wọ́n bọ̀ rí bí ọkùnrin miss of livelihood ọgbọ́dọ̀ wà lọ́wọ́ ti ẹ̀ná ní dandan yóò lò kó fi ṣẹ́ tàbí wọ́n fi ṣiṣẹ́ bó ṣe yẹ kó ń kálukú tẹ́nì ọmọ obìnrin ni pé ọmárì báyìí in tó kùtà mọ̀ sọ fún ní wípé john tẹríba ọ mọ́tòrí pé ìwọ náà jẹ́ MO medical officer tó tún fẹ́ bẹ̀rẹ̀ residency rẹ̀ láìpẹ́ mọ́tòrí yẹn rọ́pọ̀ ẹ̀fin o mọ́tòrí pọ̀ jẹ́ registered nurse mọ́tòrí ẹ̀ríta ní fún ọkọ rẹ̀ o mọ́tòrí pọ̀ jẹ́ kìnnìkan pharmacist torí pọ́ jẹ́ kìíní kan physiotherapist mọ́ torí yíò wà rọ́kọ̀ rẹ fẹ́ o ó sì pé wa lórí ọ̀rọ̀ ọmọbìnrin jù ká máa sọ pé lọ́nà lọ yóò sọ ọmọ pẹ̀yìn rẹ fẹ́ èyí ìwé ọ̀kà èyí kéwọ́ ọmọ òrìṣẹ́ kankan lọ ṣùgbọ́n asáwò pé kásá se ń tẹ́sìn sọ náà ní láìtì ọ̀nà lọ́mọ 14 years 3 months ogbó ẹ̀ bá ń lọ jama'a a máa sọ̀rọ̀ islamu a sì máa fọ àwùjọ wa náà bẹ́ sáàbá mi lọ jama'a láàrin èyí tó ti sọ̀rọ̀ yìí kóbìnrin ọ márì 23 24 só ti pẹ́jù náà kó fi lè ìdàdúó kọ́dà kọ mọ́ lò ìdàdúó kọ́kànwọ́ sábalẹ̀ pẹ̀lú rẹ̀ àmbá gbogbo yóò náà o fine ó ti pẹ́jù àbí ọ̀pẹ̀jù kóbìnrin ọmọ márì 29 30 ó ti pẹ́ àbí ọ̀pẹ̀ jazakumullahu khairan kóbìnrin kọ́mọ̀tí àchífù àwọn nǹkankankan tó lè mú ìsẹ̀mí ẹ̀rọ ràn kódà kọlọ́wọ́ mú kú òjìjì bọ́kọ rẹ̀ kó fi wá márì ní ọmọ 15 years so mú ọ̀dá àwambọ̀ ọkùnrin ọlọ́run fáwà létí obìnrin ọlọ́run fáwà létí láti ẹnu ní àhánà sàrásálàm já àfi sahihayn min hadithi Abi Hurairah radhiyallahu anhu sàrásálàm tunkahu al-mar'atu li arba'in limaliha wa li jamaliha wa li hasabiha wa li diniha fadhfar bi dhati ad-din tarbati yadak ó sì ọlọ́ni ẹ̀nà ọmọ lọ tá a bá fẹ́ fẹ́ obìnrin a máa torí nǹkan mẹ́rin kan fẹ́ obìnrin o Ànábì sọ mẹ́rin ó ti kó gbogbo nǹkan yòókù náà a máa ń fẹ́ obìnrin nítorí pé ọmọ olówó ni wọ́n ní brand Lukman kí ló tẹ́ fi gbójúmọ́ mẹ́ ó ní ẹ̀sábà ń bẹ̀lọ́ nǹkan bọ́ sí ṣe ń tàbí ilẹ̀ ń dáun kí ló fà tẹ́ fi tẹ́ sáfi ojúmọ́ citizen ṣétàlì gẹ̀mẹ́ mi ní dáìlò ma o city what ṣétàlì gẹ̀mẹ́sẹ̀ ọlọ́njọ́ mo ń sọ fún pé green card ń bẹ lọ́wọ́ ẹ̀ ok àbájọ́ ṣe ń tọ́wọ́ Firdaus ọlọ́njọ́ mi ní dáìlò ma o jàmáà tá a bá kí ọ̀rọ̀ ìtàn bọ́ mọ́ ń sọ̀rọ̀ kakò yí ọ̀pọ̀lọpọ̀ tí èmì bá rẹ̀ tó dóòfẹ́ ń gbé lọ èmi ọ̀yọ́ wọn rí mọ́ kára mi sẹ́lẹ́sẹ̀ kí yọ ẹn tó dóòfẹ́ ń gbé èèyàn lọ
àwọn ilé kan bẹ ọkọ onímọ̀ gba punishment bẹ ọlọ́njọ́ olódẹ̀ múlẹ̀ yẹn tóró kí lọ kẹtì ẹ ọlọ́njọ́ abu ẹgbẹ̀rún yìí yóò gbé fíjì nù wọ́n èé náà wọ́n ní ọgbẹ̀rún rẹ̀ ṣẹ́dàkọ̀ fíjì tẹ gbé fíjì kí ni tí ẹ ń gẹlẹ́yìn wọ́n ti dẹ́rù ẹ̀ ó ti mẹ́rù ẹ̀ àṣùṣọ́ abu ẹgbẹ́ tẹ́kùlé odó nílọ gbéhùn ọlọ́njọ́ ó sì ní ìyàwó àṣìtàgbò fi ọlọ́njọ́ abu ẹ̀bọ́ kitchen kan sọ́dù bá ń lọ fún àbúrà bá ti ń lọ fàbọ́ ọlọ́njọ́ òun ti máa tó máa ṣe àṣìgbọ́já wọn ò paríjà wọlé mọ́sálásí kí n ti ẹ̀kọ́ lọ kí pàpá bọ́bẹ̀ bí i in fact ní tó ń fojú ọ̀rẹ́ wá rí òdá o ọ̀rẹ́ yín wo sọ́rọ̀ rẹ̀ complain ayọ̀nú yà yẹn a máa ń torí owó fẹ́bìnrin wàlìjàmá ní ha èèyàn máa ń torí halali ní jẹmọ́ ẹ̀ lọ́mú lọ́wọ́ nínú tó bá dẹ́dàgbà ká tó torí nǹkan míì ṣe nìkan ò mẹ́mẹ́ afẹ́fẹ́ra wá ń torí ọlọ́run wà yọ̀ ǹdakọ́jẹ́ torí ẹnìkan àti torí nǹkan míì torí nǹkan míì àbí wà fi ń rinlẹ̀ kọ́ ìdá tọ́lọ́run fún aná nígbà kẹ́ẹ̀kẹ́ fún aná ọlọ́run fún kí o hó máa tọ́ bẹ̀rẹ̀ kún nínú ìṣẹ́ ọlọ́run ní máa tọ́ bà nù obìnrin tẹ́ bá fẹ́ fẹ́ tọ́ bà fẹ́ nìkan kọ̀ tọ́ bà bẹ́ẹ̀ tá a bá fẹ́ tútọ́ bà ń yóò bà tọ́ da obìnrin tó tóró ọlọ́run jọ bàbá ọkùnrin náà máa ń rú lọ́dọ̀ àwọn obìnrin náà o bẹ́ẹ̀ obìnrin tó tóró nílò obìnrin tí ó rù ọlọ́run jọ lójú èèyàn ayè tí ìdébi afẹ́ fi dọ́rẹ̀ èèyàn kọ́lá ń sọ náà ìdí tá a fi máa fẹ́ bìn mo fẹ́ fẹ́ bìn lẹ́kọ́rọ̀ ní màgbọ́dì tí ní ẹ̀sìn sọ pé káfẹ́ra wa fine ṣùgbọ́n tí mo fẹ́ fẹ́ torí pé wọ́n lówó àníbí ní kìí sára wọn mo fẹ́ torí pé ọlẹ́wà in tó wu ẹlòmíì lára obìnrin kò ju èjì lọ jọmọ́ mentality òun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o náà tí ń dìde fún kí a bá a ṣe wáyé nítorí ẹ̀ jàmáà ẹ má tú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan ẹ kàn bá bẹ́lọ́n pé tí ń wù ní kọ́lọ̀mbà fàrọ̀bákà sí ọ̀kan náà ma ìyàwó ó ti yẹ kọ́ márì kọ̀ márì àwọn èèyàn wá ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri lọ́tún lósì títí fá ọ̀rọ̀ wá kan ọ̀rọ̀ alamiṣẹ́ ojúṣe wa náà bismillah wa alamiṣẹ́ wọ́n ní àwa ọmọ kí o súnnà àìpẹ́yìn àfá wálé àtìgbọ́rọ̀ bismillah imam sáà bismillah bí n bá rí mẹ́rin mẹ́rin wà jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí ni bismillah no àwọ̀ olè muskila nke sí ká tó bá 35 ká close àdé tó bá já wá àwọ̀ sí free di 6:30 àwọ̀ olè muskila ọ̀gá ẹjí ká parí ẹ̀lẹ́ kan náà jù ká tún lọ ká tún máa padà yẹ yóò sì sáwọn náà lè kírun tán náà 5:45 wọ́n ní àǹfààní kan lọ kírun Shamsu hayya ẹ̀yà àfáàdí ẹ̀ yóò bí kí àbáyímẹ́ ẹ̀bá ní gbàǹdàrọ̀ bàbá tí wọ́n ti ní abẹ̀rẹ̀ padà alhamdulillah mo ní kí wọ́n bá gbàǹdàrọ̀ yín wálẹ̀ tí ní kábẹ̀rẹ̀ padà law sami'tum ma akhiru ma waqaftu alayhi ọ̀yọ́ fáńkì wọ́n máa tọ́ bàlàkú mìíràn nìsá ẹnìkan wá fẹ́ jẹmọ́ inshallah wọn lákìrún ní 5:15 àwa musafiru ni a fẹ́ sí jámù tààkìr àwa sì lẹ́tọ̀ rẹ̀ di ókú ìṣẹ́jú márùn gan tí magribi ó wọlé àkíntàìmù ṣùgbọ́n ìtumọ̀ ní pé àwa lè kí tí a di 6:30 ṣùgbọ́n torí tẹ̀yìntẹ́ ẹjọ́ lé wọ́n ní ká stọ́pù ní bábí 5:05 wọn tó sáàjì ákìrún ní 5:15 ìtafakná la ilaha illallah bóyá ká wá mú kí ká fásitì ṣe ká fásitì ọmọ ìyá ìṣì gbò kò sóbí tí mo fi hàn tán kọ sáàmì kò wò mọ̀ wá mọ̀ bọ́ fọ́rọ̀ lágbàjọ́ ní ẹ̀ kí n pọ́blẹ́mù rẹ̀ gẹ̀ irú obìnrin wo gan ló wù ọ́ tó fẹ́fẹ́ Honestas,
tí ó bá jẹ́ bẹ́ẹ̀ sí bá mi sọ ìmí ní jẹ́wọ́ wọ́n ní because àwọn ìgbọ́ òyìn yìí wọ́n kà máa sí ẹ̀yẹ́ ni ọlọ́njọ́ wọ́n ní kí ni ẹ̀yẹ̀ tí wọ́n máa sí ó ní stars tọ́yẹ bá ń ṣiṣẹ́ mọ́ mọ̀ pé ẹ̀yìn náà lẹ́tún lè bòmí lásìrí yọ́ èwo ń bẹ̀ àti ìmọ̀ ń tàà fẹ́ bò wá lásìrí lórí tẹ bá ń rí àpọ̀ ọ̀kági mú ní kí ní jẹ́ báwọn ó ní ọ̀rọ̀ bọ̀ gidi tẹ́ pé tó ń bá sọwọ́ báyìí ọwọ́ òun ò lè kanra wọn mọ́ ntọ́tọ́ bà lọ́dọ̀ tẹ́lú mo wá wó lọ mú ní sọ́ọ̀sì mọ́ tó ń sọ ó lọ mọ́ tó ń sọ ó ní ìjọ́kíjọ́ tí náà bá dùn bó ṣe rí ó dùn tó kò gbọ́dọ̀ dùn lọ́bí pòun sọ pòun fẹ́ gbé ókè wọ́n dà lẹ́yìn ní irú tó ń sọ náà ẹni ìmọ̀ tí ń sọ kò ṣe gbé bọ́lọ́ sí bó ṣe rí ẹni tá a sì ń sọ yìí ó fẹ́ sí dá méjì ọlọ́njọ́ in tó wù náà èèyàn lè torí ipóbin rọ́bọ̀ kọsọ̀ pó wù wọlẹ̀ hasabiya nítorí ipò tóbìnrin ní a lè torí ẹ̀sọ pé afẹ́fẹ́ bí o ń ṣe lọ́wọ́ ni wàlìdí ha torí ẹ̀sìn àdífì wá ń dà mọ́pọ̀lọpọ̀ lójú Ànábì ní mú ẹlẹ́sìn ẹjá lọ rí mọ́lọ́wọ́ lam yamtani uli islam min ikhtiyari azawjati dhati malin wa jamali wa hasabi máa dín ẹ̀sìn wa ọ̀kọ̀ fún wa o pé ta bá róbìn tó lówó tó tún jẹ́ ìran rẹ̀ tó tún wá lẹ́wà tẹ́sìn tó wá kún in tí islam ní kásáré gùnú ṣùgbọ́n kí sábà rí bẹ́ẹ̀ tẹ́ bá ti rẹ̀ èèyàn tó lórí ẹ̀ nírí kó ní fìlà ghaliban tẹ́ bá ti rẹ̀ ní fìlà lọ orílẹ̀-èkù tẹ́ ma wá kí lára rẹ̀ yàtọ̀ fún yìí náà gan àwọn obìnrin kan bẹ̀ wọ́n ń pè ní alìgọ̀wà ní gọ́ọ̀ní àlẹ́ọkan lédè lábáwá àwọn obìnrin tó jẹ́ pé wọn ò gbọdọ̀ pẹ̀sọ́ bọ́lọ̀ sí dá wọn ọ dá wọn tẹwàtẹwà tí wọ́n bá tún lọ rẹ̀ tọ́ nǹkan kan sójú ìmáàmù ọjàrùn o tàmù ní ọjàrùn ìran àwọn obìnrin kan ní àgán ma ń dájàlẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn pé èmi lọ̀rẹ́ rẹ̀ wọ́kọ́lọ̀rẹ́ rẹ̀ kí ní kàkọ́ sáso kọ́dà obìnrin ní àmà kọ́lé lára arú obìnrin pé brother Lukman èmi ni mo lè sọ àṣírí tẹ́ fi lè rí ṣẹ́rì fáfẹ́ ṣe é kọ̀lé fún ẹ lè mọ́lé wọn láìláì lè jẹ́ mọ́lé wọn ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ 100 pàmí ń kú 99 máa jẹ́ ọlọ́njọ́ eré ومن خبر الغواني فالغواني ومن خبر الغواني فالغواني ومن خبر الغواني فالغواني أعلكم الله ومن خبر الغواني فالغواني àfààní ń bá fẹ́ mọ̀ ń pa àwọn obìnrin tó lọ mọ́ bùn lẹ́wà tán náà wà mọ̀ pán lẹ́wà díyàwó ni wọ́n ìmọ̀lẹ̀ ni wọ́n ṣùgbọ́n tẹ́ bá súnmọ́ wọn òkun gbogbo abẹ́ wọn La ilaha illallah Muhammad tìmùtìmù ẹwù bá nàbí ìṣẹ́ tí ń sin wọn gbẹ́rẹ́ papọ̀ ọ wà ó ẹ̀sìn ọkọ̀ ìntẹ́sìn sáré lára wa ni wípé orí ẹ̀sìn ọwá mú ìwà sọ tí ó sì sẹ̀sìn bí sorry o mú ẹ̀sìn ọwá mú ẹwà sọ ní ẹwà tí ó sẹ̀sìn bẹ̀ pé Shaykh Sulayman kí ló díkìlẹ̀ rí lára Selima ọ̀rẹ́ mọ́ bí máa rí ọ̀rá ẹ̀rọ Selima ó ti di nẹ́tọ̀rọ̀ márùn tó nàpa nínú fúta ìná kìíṣẹ́ emile misẹ́ ẹmọ́ ìsìwádìí ọ̀rọ̀ sí ẹmọ́ táwọn náà ṣe fún Selima ń gúngò ní ẹ̀hán sógún lójú tí ẹ ṣọ́ṣẹ̀mẹ̀wá Selima ìbá wá kírun wà látàjà sásù ọlọ́ni ẹmọ́ máa fún fílẹ̀ ara yìí ibóbìnrin ni ó lè wà ọ́fṣọ́ láti àjọ ní gbogbo oṣù méjì lóṣù mẹ́fà ọdá ostars mi ò dí sóèdì pé kẹfẹ́ o but mo ní pọ́ìntì kan
kó jẹ́ point dẹni kí ni point rẹ̀ ẹ wò níjọ́ta lọ lé wọn tẹ́ bá rí bí sẹ́lí mọ́ ṣe mọ́mí rẹ̀ ọ máa jọyìn lójú gan sẹ́lí máa burú o kí ló ṣe fún mọ́mí ẹ̀ kí ló ṣe fún wọn ó náà wọn ló tún wá gé wọn jẹ tí ọba ṣe ju ti ẹ̀ náà máa sọmọ mọ́mí ìṣẹ́lí máa gangan fúnra wọn burú kùsáàbù tẹ́ ẹ bá rẹ̀ ni ọlọ́run fi ìfẹ́ obìnrin kẹsàgbà kó fún tẹ́ ń gbẹ̀rẹ̀ bá fẹ́ pẹ́ ìdà ẹ̀ sì máa sọkún pé ayé rẹ̀ sì lọ báyìí jàmáà tánà mílíkà mú ẹlẹ́sìn in tí ó ń sọ ní wípé ẹ má dá nǹkan mẹ́ẹ̀mọ́ kẹfẹ̀sìn ilẹ̀ ẹ mú nǹkan mìí náà mẹ́sìn kọ̀sáburú mẹ́ o sísà ìlẹ́sìn ọlọ́nfúnlẹ́wà ó tún wá jọmọ Dangote Aliko Dangote ní ó ń kálukú pé Amir ẹ̀mà ti wà ní 500 level báyìí engineering ṣẹ́mà school ẹ̀mọ́ta lọ ó ní ẹ̀mọ́ orí ṣẹ́mà situation yìí I'm supposed to learn how to observe a what? Naam? Naam. A paradigm shift. A paradigm what? Sorry, ọ̀dá. Àṣẹ ọgbọ́n tí ń dá ní pé wọ́n dúró de ọmọ Dangote tó ń ṣẹ̀ṣẹ̀ wà ní 100 level. Jàmáà àwambọ̀ àwa fẹ́ mú ẹlẹ́sìtì ní a mú aṣurutu inda nikah mọ́jẹ̀mọ́wádé iyún la fẹ́ ká gbọ́yé ká sì máa sí rí tí ń bẹ́m̀bẹ̀ jaa min hadith Uqbata ibn Amir wal hadith mọ́kọ́ sahihayn ó sì ọlọ́ni ahaqqu ash-shuruti an tufu bihi mastahlaltum bihi al-furuj tí wọ́n bá ní ẹfẹ́ máa sàwọn àdéhùn tẹ́ máa gbé kọ́ra yín lọ́rùn èyí tó lé jú rẹ̀ tẹ́ gbọ́dọ̀ sàrí tètè máa pé ó làwọn tẹ́ bá fi sọ abí ara yín dẹ̀tọ̀ fọ́ra yín àwọn náà wá pín sí mẹ́ta shurutun sahihatun la tu'athiru fi sihhatin nikah bal tu'inu ala daymumatin nikah wal wafa'u biha wajib wa shurutun fasidatun mufsidatun lin nikah wa shurutun fasidatun lakinna la tu'athiru fi nikah májẹ̀mú mẹ́ta àwọn mímọ̀ ni wọ́n ma wá gbé wájú tí wọ́n ma bá níyẹ̀wó àwọn májẹ̀mú kan bẹ kí ni ìtumọ̀ májẹ̀mú yìí ọba dẹ́dà gbé májẹ̀mú kalẹ̀ ó sì ṣe lẹ́tọ̀ fún wa àfi tó bá forí sọ tọ́lọ̀ ọba ọ̀fẹ́ lókù Amir kò yí ṣe tó rí pé bàbá mi lò nínú àwọn májẹ̀mú tọ́lá láàfíà ẹjá àkàbí 5 sí 6 tọ́ ipò tó bìnrin bá ṣe tẹ́yàn báyìí sáyìn rẹ̀ èyàn gbọ́dọ̀ mọ́ pé ìyí tí ó ní múyàn pé mọ́nà àtọ̀sọ́ so ṣe èyí rezi tí wọ́n ṣe èyí rezi kí ni ó jẹ́ àkọ́kọ́ antashtarita al-mar'atu ala ba'liha baqa'aha fi bayti ahliha Amir I'm ready to marry you but wàhálà dénú ayé ó lòkè ní báhùn ayé ọkùnrin ó lòkè ní báàtì ní ìṣọ́lé torí pé mọjọ́ mọ lówó ṣùgbọ́n bàbá mi Aliko Dangote kó lè fi èmì sí ilẹ̀ sí Yorùbá lọ títí bí kò lè gbé ilẹ̀ Yorùbá lọ títí tí ẹ bá ti gbà wípé ẹ̀yin ni wọ́n máa ra báàgì fún tí ẹ fi kó ẹrù rẹ̀ wá sí ilé tí bàbá títẹ̀ mi
wọ́n ò ní ka orin tẹ̀lé èmi lẹ́yìn ìwọ ni wọ́n máa ka orin tẹ̀lé tó máa bọ̀ sílé bàbá mi. ọlọ́njọ́ ìwọ ni wàá kó báyìí mi èmi ò ní wàá kó báyìí. ìpínlẹ̀ yóò ọlọ́njọ́ jàmáà ẹ máa wè mọ́ lọ́wọ́ amírù ní bàbá oníyà o ọlọ́rẹ̀ o kọ gbá mọ́ràn ọlẹ́bí lọ́rẹ̀ kẹ́kẹ́ o ọ wá ní à kó jẹ́ pé màá kó wá lé orin ńlá nù ẹbí lè ti wà lẹ́ ọ̀rẹ́ bí o sì big g bí ayé ń ṣerú ẹ̀ àti ìdàtẹ̀ ẹ̀fẹ́ náà nú obìnrin wá ní ẹ̀bá gbogbo ń tẹ́ ẹ̀fẹ́ ní dáadáa màá máa fi báyé lò mọ́jẹ̀mọ́ kan náà ní ilé kó lọ lé ọkùnrin kankan èyí tí a máa ń di ẹrù ìyàwó ẹrù tí wọ́n dì báàgì tí ó dì èyí tí a máa ń kọrin tẹ̀lé obìnrin lẹ́yìn ẹ̀yìn wọ́n kọrin tẹ̀lé wá sí ilé wa wọ́n dá wákà tẹ̀lé kọ́ wọ́n ní lọ lé ìyàwó rẹ̀ wọ́n ń gbé ìyàwó lọ lé ọkọ kẹ̀sẹ̀ gbá ń gbé ìyàwó lọ lé wọ́n ń gbé ọkọ lọ lé Amir wá dorí kodò ó ní Amir the choice is yours the choice bàbá náà tó wò pé ọjọ́ lórí gáyẹ̀ àlíkò dánwó ọdún wé ilé ti wà ilé yẹn náà ò lè jẹ́lé kékeré náà ilé ńlá ní ọjọ́ wẹ́n madí ìsẹ́ra máa máléjì ara mi tí mo fi nílé ní bóde mẹ́ kí corporate náà ni ọ̀rọ̀ fẹ́ nílé yìí gbọ́sọ̀ ọgbọ́n tó ń fẹ́ ní wàláhì ìsìlámù máàkì ọlọ́njọ́ ọkọ̀ òṣùpọ̀ mọ́ máa pé ìwọ̀n lọ́bá di ọ̀tún láàrẹ̀ làmírù bá ríṣẹ́ síbò sí White House ọ́fíìsì wọn ni ọ́fíìsì President America rí wọ́n wá ní máa manage ẹ̀fóṣù mẹ́rin àkọ́kọ́ wà máa gba $50,000 láftọ̀ oṣù mẹ́rin àkọ́kọ́ yẹn wà máa gba $1 billion bàbá bá ní ìyàwó sì ti wà nílé ó ti bí ọdún méjì sẹ́lí máa tọ́rọ̀ sọ́wọ́ irú ọ̀rọ̀ ta fẹ́ tó sọ mọ̀ bọ̀ ara ń tó bìnrin gbọ́dọ̀ mà ní ẹ̀tọ́ rẹ̀ òun là ń sọ ọkùnrin ẹ̀sì gbọ́dọ̀ mà àmìrù ti jẹ́ o obìnrin lè ṣe bẹ́ẹ̀ minari shurut náà ṣúrùtọ̀ wá sahiha an tashtarita al-mar'atu ala ba'liha alla yatazawwaja 'alayha mo ti gbà láti fẹ́yìn bad kí mo ṣe àdáni yẹn ojú kan làdáni bọ́bá di méjì yọ́ dọ̀bẹ̀ ẹ lè fẹ́yàwó lé ní o no room for mathina ẹjẹ́ ìjọ sọ́bẹ̀ àyín ọkùnrin no room for mathina ó ní àdẹ̀mà kọ́ síwájú ìtawà báyìí ó ń dẹ̀ ní ó jẹ́ first àwọn ọkùnrin níjọ́ta bá ṣe nìká gbogbo àwọn kìnnì kan best man best kankan yìí tí ó wà lẹ́yìn òǹkàlùkù lógó wọn nìyẹn wọ́n sì kọ́ ń bí etí ìfìlà wọn àwọn àjọ ọkọ̀ ọbọ̀ àdéhùn ọkọ̀ gbọdọ̀ má pé kí lọ́dẹ́fà nítorí pé hákù kéyìn ò níjú ìyàwó kan lọ ọkùnrin lónìí fa askọ́tọ̀ hákọ̀ nafsi wà ádájá ìsòfin Islam kí ní pẹ̀lú gbé oúnjẹ alẹ́ rẹ̀ fún mùsù nígbà mùsù ti jẹun dán sí wọ́n lọ ọ̀nà mùsù ní olóògbé fún mùsù ẹ̀fì mùsù lẹ́ olólẹ̀tọ́ yìí yes ó sì lóhun ní ìdíẹ̀ yes alhamdulillah ó tà fún fẹ̀ àwọn ni àmì ìrúgbò lẹ́fẹ́ fi násù sí násù lè tó náà lò bó ṣe rínú ó di mélòó méjì náà ó di méjì للزوجة أن تشترط على بعلها بلدها بوات بلدها هنا أمير ṣé mọ̀ kọ́ máa kúrẹ́ ní mí ọmọ èkó dẹ́lẹ̀ ẹ wá sọ́dí ní fúta ní tẹ́ bá ti máa pẹ́ máa fẹ́ mi ìkú lákùrẹ́ o ẹ padà èkó máa o ẹ padà máa o ẹ lọ pẹ̀lú fámílì kan ìlú wa láàmà jọ gbé ó tún yàtọ̀ sójú àkọ́kọ́ o kẹ́ẹ́sẹ̀ lé àmìrù ni ó gbà lé bá kẹ́ẹ́sẹ̀ lé wọn dé ti ṣùgbọ́n àkúrẹ́ ní ọjẹ́ àkúrẹ́ náà nínú hadith tí ma bẹ̀rẹ̀ pẹ̀lú à min riwayati Abdullahi ibn Qanmi bí iskani non rán ọ̀nà wọ́n rẹ̀ umaru jọka fashaka rajul imra'atahu ila amiril mu'minin lọ́kùnrin kan bá dé lóhun àti ìyàwó rẹ̀ kí ló dé báyìí kí ló dé ó ní inni tazawwatu hadhihi
وأهلي قبيحة فأخبرت أن الخير في مدينة فلان وأريد أن أنتقل إليها فأبى أن تمشي معي ọmọ bìnrin mọ̀ fẹ́ o اشترطت علي دارها ó sì sọ fún mi ń jọta fẹ́ra wípé àdéhùn tó wọ́n fi fẹ́ mi ní pé ilé mú kó ń lọ àwọn mo ní mo fara mọ́ ṣùgbọ́n lájọ mo ti wà ń lù ikọ̀ dáa fún mi ọ̀rẹ́ mi kan wá dé ó ní orí sì ti wà ń lù báyìí o tẹ́mi náà bá lè jáde wábẹ̀ àwọn èèyàn ríṣẹ́ gidise ń bẹ́ o mo wá sọ fún ìyàwó mi mo sì ti ṣe gbọ́ náà bẹ̀ tán lọ́wọ́ ní sọ ti gbàgbé àdéhùn àwọn ni sáwọ̀ àkúsọ̀ ló sì ń bí ni ní òsì dá fún mi lù rẹ̀ ma ní kó já máa lọ mọ́rù wa ni kí lọ wá fẹ́ báyìí ni ó jẹ́ di ṣẹ́rùtù náà Umaru ni innama qati al-huquqi inda ash-shurut mọ́jẹ̀mú ìwọ̀ táà ní lórí ara wa a máa gé dànù nígbàtà bá ti yí àdéhùn sọ́ọ̀fẹ́ sọ pé ma ọkùnrin kẹ́ ṣe pé lórí eléyìí lásẹ̀ obìnrin lágbára ti kọ̀ mí ọlágbára rẹ̀ o ṣùgbọ́n ọlágbára rẹ̀ náà ẹ̀kẹ́ ẹbẹ̀ ayé ìsàlàyé ìná ó di mélòó lílì mọ́ra ojú méjì ló wá ní ọlẹ́tọ̀ fóbìnrin bíkram kanat aw thayyiba yálà márídì ni tàbí kéèsì márídì kọ́ máa sọ fún ọkọ rẹ̀ wípé lan tufarriqa bayni wa bayna awladi ọlọ́run jẹ́ àbí máa rí o èmi ọ̀sọ́ nǹkan míì fẹ́ nǹkan lọ́dọ̀ gbogbo ìgbà tí ọlọ́run bá pé kí n bímọ fún yín ó kún ọfà ó dùn ó tún kan ẹni yí èmi àtàn máa mí o ẹni yáwá ẹni separate ní tí mo fẹ́ fi fẹ́ yínú jama tọ́bẹ̀ yìí sáyìn rẹ̀ bítọ̀ láàkùdé lọ́la tí a ti bí ma 1 million ọmọ tẹ̀lé máa mẹ́ wọ̀lẹ́ ẹ̀kọ́ yára bàbá pọ̀ ilé àṣẹ́bí tí ń bọ̀ ló ọwá ma ń dá fóbìnrin tó jẹ́ married láti fi ṣe ìṣòrọ́tù láti kún ọmọ rẹ̀ míwà nítorí wípé oró ńlá ni kí ọkọ àró òkú fóbìn ṣe rí gbogbo ń ta àkọ́kọ́ máa ṣe láyé ó ní ìtumọ̀ o àwọn ọ̀rẹ́ ta àkọ́kọ́ ní ẹ́rì pé ọ̀rẹ́ gidi kọ́dà ìgbà mí ń bẹ tí wọ́n máa ń ṣàǹfààní ju mùsùlùmí tí ó gbẹ̀sìn yìí lọ ní àwọn ọ̀rẹ́ tá a jọ dàgbàpọ̀ kọ́dà kò jẹ́ kírísítẹ́nì nítorí wípé in tí a ń pè lóòtọ́ ọ̀rọ̀ àpàlẹ́ ọ̀gbọ́dọ̀ sí mẹ́jọ ta bá fẹ́ sọ ọ̀rẹ́ tá a jọ máa ń lo ó fúnra wa tó bá dáyè òótọ́ àwọn ọ̀rẹ́ ìpìlẹ̀ ni máa ń ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ yóò bọ́ nǹkan lójú ni wọ́n ná Abdullahi ọ̀rẹ́ náà kó tí ẹ̀ka ọkọ̀ jáde ń fúta wọn ìbá àmú ní Oxford padà tó jẹ́ pé fúta ló ti ṣe BS adíè gbogbo tẹ́ni wọ́n máa mọ́lé fúta náà ni wọ́n máa pariwo نقل فؤادك حيث شئت من الهوى نقل فؤادك حيث شئت من الهوى ما الحب إلا للحبيب الأول 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 كم منزل في الأرض يالفه لفتى كم منزل في الأرض يالفه لفتى وحنينه أبدا لأول منزل وحنينه أبدا لأول منزل وعنينه أبدا لأول منزل وعنينه أبدا لأول منزل ọmọ ń pè obìnrin ẹ̀rí pé n tó kòrò jùlọ ló fà á tẹ́sì fi pàmìtì obìnrin wípé tí ó tó fi kọ̀ yára obìnrin tọ́kọ obìnrin bá kú tó ti lọ́mọ step 1 tó dáájú ṣùgbọ́n ló le jù ní kó bí ọmọ rí màrí tó bá lè mara dúró láti fi fèsì àti tọ́jú ọmọ 1 ìkejì kó rí màrí ṣùgbọ́n kèrò obìnrin lọ́rùn àfi tó bá torí pé tí ó máa dà láàmù wípé sóhun sì lè rọ́kọ
tí ó dùn bí bàbá fáàmì ilé ẹni ọ̀rọ̀ kan tó ti ìrísẹ̀ láyé ànábì nìkan ó sì bẹ́ pẹ̀lú musalama àtàmìmìnà musalama ṣe ìsìrọ́tù ẹ̀ pé ní ànábì ha ana dátù ìyálí fámílì tí mọ́ ń bọ́pọ̀ ọ̀rọ̀ ìrọ̀ mo mọ́ ń jowú pípọ̀ ànábì bọ̀ bẹ́lọ́ lẹ́yìn ó ní àwọn ọmọ ìyìnbó mọ́ fẹ́ dáa sí ànábì ni wọ́n ti dọ́mà mi ànábì sì pé àdéhùn jẹ̀mọ́ ìta ló ń tọ̀nà wa tí ó lọ fẹ́ obìnrin tí ó kọ ọmọ bí mẹ́ta mẹ́rin wá tí yíó sì bá obìnrin yẹn lò pẹ̀lú ọmọ bí ẹni pọ́mọ èèyàn ni pé wọ́n yé sí ọmọ ẹlòmí ẹnìkan náwọ́ fáyín kò síwàlá ọmọ kan tí ẹlòmìnrin ń gbé wá ọjọ́ kan yìí gifted lọmọ yìí ọmọ yìí máwèé bí nǹkan mi táìmù yẹn náà ó ní bàbá yìí náà ṣẹ̀ṣẹ̀ bí àkọ́bí tiẹ̀ náà wọ́n jọ jẹ́ tíríbù age mate ni wọ́n jọ one school tọ́mọ tí wọ́n gbé wá fẹ́ àbáyẹ̀ bá ti sepò kìíní ọ̀rọ̀ báwọn sepò kejì kújọ ń pàṣẹ náà nígbàtí ó lẹ́fọ́ ọ jáde iṣẹ́ mẹ́sàn-án tí wọ́n náà ṣe ọmọ ilé ìbóyé kanlẹ̀ ọmọ tí bàbá ó mú mẹ́jọ ọ̀rà mú bí kan péré ìwọ ni ọ̀dánù sọ́tù méjèèjì wọ́n wá fẹ́ ṣe mẹ́sìn fíìsì yunifásitì bàbá ìfẹ́ kọmọ ọlọ ọjọ́ rẹ̀ bàbá wọn fíìsì wọ́n ní ọ̀rẹ́ mi ọ̀rọ̀ admission ọdún ìfẹ́ lágbára díẹ̀ o because wọ́n tọwọ́ bọ̀ gan látàbújá o but slọ́tì kan wà owó wá ṣe rí orí náà ọ̀rẹ́ lọ́rẹ̀ ọmọ jẹ́ wọ́n fẹ́ fún slọ́tì kan but ọmọ méjì ló kó wá fún mi ma fẹ́ slọ́tì ní ìfẹ́ dá sí lọ́wọ́ ọmọ tí rìsọ́tì ẹ̀ bá dáa jù ẹ ti ṣe ọwá kú ọ̀pọ̀lọ́ lórí mi nídìí kó wá sọ́dọ̀ mi but ìwọ náà mọ́ gbò délé lọ bá pé ìyàlé ẹ̀ ta ló tó pé iṣẹ́ ẹ̀mọ̀ wípé èèmọ̀ ń bẹ́lẹ̀ Yorùbá níjọ́ àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ààrẹ tí ń ṣe àkọ́bí ẹni bàbá níyàwó méjì ìyálé bí ọmọ ọkùnrin kan kò sí lè bí mọ́mọ́ lẹ́yìn rẹ̀ ìyàwó tó wọlé kèétí ìrọmọ bí bàbá ti wà ní 85 ìyá ọmọ àtọ̀kọ́kọ́ wà ní 80 ìyàwó kéèkéé wà ní 35 ọmọ gangan tí a náà bí ọ wà ní 55 ààrẹ ìwà pọ̀ wọ́n wá ní in tí àwọn fẹ́ fi ṣe àgbo tààrọ ọmọ èèyà kúrókùn bàbá rẹ̀ ni ọlọ́njọ́ àwọn àgbàlagbà ní kẹ́ tó dánwò ẹ̀bùn yà lé gbọ́ ẹ̀bùn yàwó gbọ́ wà lẹ́ọ̀rọ̀ mù ní papọ̀ lọ́kọ̀ọ̀kan ni wọ́n lọ bá sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n bá lọ gbọ́rọ̀ báyà lóní ṣe jẹ́ lílí ọmọ àmì àti ẹ̀ náà ni wọ́n yọ nǹkan wọ́n yọ kínú bàbá kílára ẹ̀ bá ti yá yọ́jọ́ tọ́jú èmi àti ìyàwó bàbá rẹ̀ náà ni ìyá nìkú máa pa méjèèjì fine wọ́n kó yàrá tí wọ́n bọ́ sí yàrá ìyàwó kí wá lẹ ní ara rẹ̀ ó fi yá ọkọ̀ inú ọ̀fàrà gbà ṣe bí wọ́n sáàmà sí padà ṣe bó ìtọ̀lókù tí wọ́n máa wúlò fún ilẹ̀ àánú ọlọ́run ìsútọ́ bá kú ọlọ́run sọmọ mí látara ti mi ilẹ̀ àánú ọlọ́run ìṣẹ́kí ni ọ̀rọ̀ wọn àpapọ̀ wọ́n wá pé yàlé wípé ọmọ ìṣì kí ni kí n ṣe mú sì ti sàdé ń fọ̀ náà ìyàlé sáwọn ní Abdullahi àṣẹ ẹgọ̀ ṣẹ̀fẹ́ omi ọ̀kọ́ gbóre lójú èèyàn omi gbóná ẹ̀sàdéhùn sẹ́mìlẹ̀ bá ń sàdéhùn abẹ́ ilẹ̀ bá ń bí ẹmọ́ kò ní púpọ̀ wá mẹ́mínú lé o abẹ́ tí ẹ̀ ń tàmì ní bọ́yẹ̀yìn àti àwọn tí ẹ̀ tíjọ pẹ́ tíjọ dé ìyá àti tẹ́ pé ń kara tẹ́lẹ̀ kan bá lọ sọ́dọ̀ ìyá àti ìfẹ́ ìsábò sí ní ṣùgbọ́n àdéhùn tí a sọ pé ẹni tí ìsọ́ ti ẹ̀ bá dáa jù tí ìyá ọmọ tí náà sọ pé ń gbé pàdé òun tẹ̀ẹ̀sí fọ́lọ́n fẹ́ mi o látilẹ̀ ni pé ẹ́ẹ̀dàn àmà ìpọ̀ máa yí tẹ́ẹ̀ ní ṣe ìpínyà ọ wá pín ọkọ̀ lọ́n kí ni kéèyàn wá sí wọ́n ti so wọ́n lọ wọ́n ti so àbáyàn wọ́n lọ bọ́yá kéèyàn jáde sẹ́sì méjì kí ọmọ òrukàn tó bá ti wà 200 level àbí 300 level pé 6 years course ni kó kú padà kí ọmọ
jẹ́mọ́ ká ní ó fi rú àlọ́ sẹ́mọ̀ normally tó bá ti ẹ̀jẹ̀ wípé fíìsì ni ó kó kó mú kọwá kò kúnlẹ̀ ní kò ní di àṣẹ́sẹ̀ lọ gbàmọ̀ràn lé obìnrin lè ṣe ìṣtìrọ́tù wípé ẹni yémi àtàmà mi o ó lè jẹ́ obìnrin tí èèyàn tí ètí ìbímọ fún yàn ó sì lè jẹ́ ìyìn tí yàn sẹ́sẹ̀ fẹ́ẹ̀fẹ́ tí ń sọ nítumọ̀ pé àmà ìṣẹ́ dà wọ́n pọ̀ máa máa yín ṣùgbọ́n wá ní problem ń bẹ̀ náà problem pé tí àwọn ẹ̀yẹ bá jóbìnrin gbogbo àwọn ọmọ ọkùnrin tí wọ́n bá ti bàlágà àtàwọn àwọn ò lè ra wọn a sì tó máa gbélé kankan náà sọ̀rọ̀ fìtí ilé yìí ayẹ̀sìnú o káàtẹ̀ tó wá sọ ti dọ́jọ́ pé kìí sí pọ́pọ̀ lókù tọ̀ láàkiri ibẹ̀ náà inú wà láti bá àwọn obìnrin ṣùgbọ́n ẹdẹ́ ogbò mọ̀ kọ́lọ̀ sásànú wa hasbunallahu wa ni'mal wakeel la ilaha illallah للمرأة تشترط على بعلها عدم فراقها لأبنائها mi lè fama mi lẹ̀ ọkùnrin wá sáyìn rẹ̀ ó ti kí ni o sáyìn ọkọ̀ ọgọ́ ọlọ́nà àwambọ̀ àwọn májẹ̀mú yìí tí nkankan tí kò rí sábà wọ́n tọkùnrin wá fẹ́ change ẹ̀ padà ọlẹ́tọ̀ fọ́kùnrin nínú Islamu kọ́ bẹ ìyàwó ẹ̀ ó nídìí ẹ̀bẹ̀ ń pé Selima ojú méjì wá ni ó lè gbà majanan ó sì lè gbà pẹ̀lú àtọ́ ó lè pọ́ ń gbà nítorí Ọlọ́run ó sì pé sórí ó sì mi gbọ́ ọ̀rọ̀ ìyàwó kejì normally na ilẹ̀kùn ti mú mi lọ ó ní ẹ̀sá owó yìí ó ti yé wọ náà ẹjẹ́ rẹ̀ sí ń ta ó ti yé wọ náà ẹbọ́ laminate agreement wa ni so ẹgbà àwọn agreement ìgbàmọ̀ tí yíò tó laminate wọ́n tún gbé kọ́ ẹ̀yọ agreement ó ti ṣe kéde o kíkọ́ wọn bá jẹ́ wọ́n gbé kọ́ ló fi jẹ́ pé àwọn ọkùnrin kan bẹ̀rún èyí jẹun ta òfin dẹni ìyàwó wọn ló fún ọlófin wọn gbọdọ̀ jẹun ta kọ́dà kámẹ́rà ń bẹ lára ẹlòmí wọ́n rí lé wọ́n ṣe kí ni o wọ́n rí láti lé wọ́n rí ọ̀rẹ́ iṣẹ́ sáré fún àbúgbẹ̀ ayẹ́ adúnà mú ọ̀fẹ́ rapọ̀pọ̀ fún ẹ̀ tí ń pàjù níwájú ọmọ yẹn o ẹ̀fẹ́ rapọ̀pọ̀ fún ilẹ̀ tí ló bí 5 minutes wọ́n rí lé wọ́n rí láti bó láti lé kọ̀nísàn wá di wípé ó ti wúrò rẹ̀ pín pé kò lè dáa fún ọlọ́sápẹ̀ ọmọ dáa fún lọ́tún ló sí kankan lọ́rẹ̀ ọwá bẹ́yàwó rẹ̀ ìyàwó wá ní ohun ọgbà àyàfi pẹ̀lú májẹ̀mú náà kí ni májẹ̀mú yẹ ẹ̀ẹ́bà ń kọ́ duplex 5 sí Banana Island lẹ́kọ̀ọ́ a plot in bẹ́ ó jẹ́ 2.5 billion model need 4 plot so but ẹ máa fún mi ní a month kí n fi wórú ilé tí mo fẹ́ kẹ́ bá mi gbé kabẹ̀ because irú àwọn architect mo fẹ́ lò mú ní sára bíbà so tẹ́ bá ti kó kọ́kọ́rọ́ ẹ̀ lé mi lọ́wọ́ you are free to take your mathna no problem so nínú Islamu ẹ̀sìn farama ọkùnrin ní ìyàwó lọ́wọ́ gbà ọkùnrin ní dáná kíní kí n fi ra mọ́jẹ̀mú yẹ padà ìyàwó ní ohun ọ̀tá ọdá kí lọ wá fẹ́ ìyàwó ní tẹ́ bá ti fẹ́ sì fẹ́nu yí ẹ̀fìmílẹ̀ kí máa lọ obìnrin ọ̀sẹ̀ lọ tọ́ bá ti mọ̀ gbogbo tó dùn wọ́n máa kà padà ohun ọ̀farama wádìí àwọn aláwọn mẹ́jẹ̀mú ìgbàtà fẹ́fẹ́ obìnrin náà ọkùnrin náà ní mẹ́jẹ̀mú tó náà lè dá o fún obìnrin wípé ọ máa tẹ̀lé àṣẹ Ọlọ́run lára mi o ìtumọ̀ rẹ̀ ní pé tí n bá ti pọ́ láṣẹ ìtọ́lọ̀ ọ̀fẹ́ nìkan ilò ní ṣe olóngbọ́ ilẹ̀kùn lè ní ọ gbọ́dọ̀ sí fún ẹni tí ń bá mọ́ sí o àfáàkan lọ rábẹ́ nìkan ohun tó jókòó lórí bẹ́ẹ̀dì ọkùnrin àgbàlagbà ẹlẹ́ àbúwà ẹ̀dìdé nígbàmọ́ adínkọ́ tálẹ́ owó ẹ̀yìn ọkùnrin burú cosmate mi ẹ̀kọ́ látàjọ padé fúta cosmate mi ní àwọn obìnrin pọ̀ àwọn ọkùnrin
ooo bó làwọn ọkùnrin ṣe níbò náírà báyìí o. Ìfọ̀tíríọ̀ tẹ̀lé lọ́dọ̀ àwọn èèyàn ló kọ̀kọ́ fún gbàjúlọ tàbí gbogbo tọ́ ọlọ́lọ́wọ́ àmì ìyá ọ̀rọ̀ sí ajẹ́jẹ́ wọn. jàmáà lẹ́yìn rẹ̀ obìnrin ta fẹ́fẹ́ alàrọ́júlì ànáfàkọ̀ ìná ìlò náà wá ní pọ́blẹ́mù tí ẹ̀ ọkùnrin ní ó máa ná lórí ìyàwó rẹ̀ kèèsí àwọn náà máa ná fóbẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run gbọ́rọ̀ èèyàn gbà bẹ́ẹ̀ bóò láti alájá rẹ̀ ọ̀tọ̀ ni mọ̀mbọ̀ mìíràn kọ́lọ̀njọ́rọ̀ ọkà náfàkọ̀ ọkọ̀kọ́ dá múṣkílà alẹ́ níjò lọ bẹ̀rẹ̀ tí a bá ti ṣe ákídù láàrin ọkùnrin àtóbìnrin ìná ìlò obìnrin ó ti di dandan lórí ọkọ rẹ̀ àti pẹ̀lú mẹ́jẹ̀mú bó sì dálẹ̀ ẹjọ́ náà fatamma teslim ní a bá fa ìyàwó lé alhamdulillah dádì ṣe ẹ bá mi rí bàbá sọ́sọ́ ní ìwọ̀n náà fẹ́nu ẹ̀ sọ fún ṣe rí àmàlò fún surface after 3 months so ṣe rí gbogbo pé kí n kọ́ mọ̀ bọ̀rọ̀dọ̀ mi ẹ sì tún fún mi ní 6 months yóò jẹ yóò mú ọrùn ọkọ lọ́wà tó bá ti jẹ́ pé wọ́n ti fa obìnrin lé lọ òun ló postpone mọ́mọ́ rẹ̀ ojú kan ojú kejì wọ́n ti sọ bọ́n Ramadan ti bọ́ gbogbo àwọn àǹtí ẹ̀ tí wọ́n ti travel òun náà ló kù màmá ẹ̀dẹ́ ti dàgbà mìíràn ti dàgbà tó bá dẹ̀yìn Ramadan lẹ́ẹ̀mù ọkọ̀ òní wọ́n ni ràbáyì tí wọ́n ma náà lé lórí lówó oúnjẹ tó bá ti jẹ́ pé lẹ́yìn akídù sábà bí mímọ́ bọ̀ sọ́dọ̀ ọkọ ọ̀dọ̀ ara lé ẹ̀ ló ti wá àwọn ọmọ bọ̀ kápọ́dọ̀ ọkọ ló ti wá ìbá wà ní kútú wẹ́njí ibẹ̀ ni ó ti máa sẹ́ndì àwambọ̀ mẹ́sàlá wà di méjì ọkọ tó bá fẹ́ obìnrin ṣé bóbìnrin bá ṣe rí òun ni dandanú ẹ̀sìn tọ́kọ gbọ́dọ̀ meet up àti tọ́jú ẹ̀ àbíbọ́kọ bá ṣe má yàtọ̀ bá ní méjèèjì ikhtalafa ahlul ilmi fi hadhihi al-mas'ala àwọn fa pín méjì masala al-qawl al-awwal annahu ala ar-rajuli an yunfiqa ala imra'atihi ala hali imra'atihi bí ìyàwó bá ṣe rí kí ni túmọ̀ rẹ̀ àti sọlẹ̀ kan tààlà mínú lọ fẹ́ Sẹ́límọ̀ Dangote tọ́mọ ìbájílàrọ̀ picnic mẹ́wàá ní ọ́fíìsì wọ́n kò mú o picnic mẹ́wàá náà ní ọ́fíìsì wọ́n sí 20 nù àmìrù ọmọ gẹ́ẹ̀tì ẹ̀ láràárọ̀ ọmọ ì 2.5 lẹ́ntí ma ń bá fọ́nú ma ń gbà weekly not monthly o kí ní ń gbà 2.5 million weekly ọmọ ì kò lè pọ́tì bèèrè pé yóò pò kọ́ ẹ má sọ̀rọ̀ pé yóò ṣe bẹ̀ àbí ọ̀rọ̀ àmàlà kò sì gbọ́dọ̀ ní kúùkù méjì fún oúnjẹ kan sẹ́bà mímọ̀ tí wọ́n bá ní Sẹ́límọ̀ ó jókòó ní ọkọ̀ kan kò gbọ́dọ̀ less than ọkọ̀ 250 million naira kò sí lé gún tó sùn mẹ́fà lọ tí Sẹ́límọ̀ bá tẹ́rí bọnú ilé kẹpọ̀ ń lé sùn bẹ̀ wọ́n gbọ́dọ̀ fi 10 billion naira kọ kò sí lé gbẹ́jọ sùn méjì lọ ọmọ ń lọ fún shopping lójoojúmọ́ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ ádámù 10 million lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe àmìrù fẹ́ lè padà ní náà jẹmọ́ ẹgbẹ́ abẹ́lọ́n kọ́lọ̀ ọba ní kí àmìrù ìkọ́fọ́gbà àràbákà apákan àfáà ní bọ́bìnrin bá ṣe rí lọ́kọ́ sí mítọ̀ wọ́n ní sẹ́ lẹ́rì wọ́n náà lẹ́rì wọ́n ní kílẹ̀ rí wọ́n ní jaa fi sahihayn min hadithi ummil mu'minin Aisha radiyallahu ta'ala anha fi qissati imrati Abi Sufyan àtàtì Hind imratu Rasulullah Hindu wa Rasulullah jọkan tọ́jẹ́ ìyàwó Abu Sufyan ó ní ya Rasulallah inna Aba Sufyan ọjọ́ ọkọ̀ mọ́mọ́ inna Aba Sufyan rajulun shahihun misikun ọkọ mi Abu Sufyan ẹ̀dá kan ni shahihun ó ní àwọn pin misiku ṣe rí misiku lédè lọ́bàá wá tí wọ́n bá ní deliwu misik dóró tí wọ́n pè misik wọ́n ti fi pọnmipọnmi ó ti kẹ̀bòdì tí ẹ pé tí wọ́n bá lọ ra tuntun rẹ̀ tí wọ́n bá dà sínú bọ́kìtì tí ẹ bá mi lọ méjì tuntun ní ọmọ kó bọ́kìtì ẹyọkan tí ẹ̀ ní òkun ó ti kẹnu
tí wọ́n wá lọ mì síkù fọ́kùnrin ó nìra àwọn ọkùnrin tí wọ́n máa ń kagi ewédú tí àwọn bá fẹ́ ṣe bẹ̀ wà á ṣe sùúrù fara ẹ̀balẹ̀ ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ láti bẹ́ sọ̀rọ̀ àwọn ẹni rí àná 21 náà ni tó bá jẹ́ pé ewédú ní ẹfẹ́ jẹ wọ́n kagi ẹ̀ á jẹ́ 21 torí pé inna Allaha witrun kí kitchen ọwọ́ wọn ni máa ń wà ohun Marzuk lílọ ni mọ́ ń lọ yíò màmá mẹ́nu ọ̀bẹ̀ mẹ́ta ni ìkà ti gbé létí ọdẹ̀ kú agbárí ẹja méjì ti yọ lójúgbà tó ń dé ìwé ọkàn tí ń bẹ́mẹ̀ ó kú ìlàjì ní nǹkan kọ ọgbọ́dọ̀ sí ẹ̀wò lóṣù tó ti kitchen ojú àwọn obìnrin rí mísíkù nìyẹn mi what? mísíkù àwọn nìyẹn gúgúrú ọ̀tẹ̀pà ilẹ̀ ìwàlá ní ó ti lọ máa jẹ́ àgbàlagbà yóò sì kú ápò ní wọ́n gbá àbú wọ́n mọ̀ tí ń sẹ́kọ̀ọ́ máa ọ̀dá àwọn ìbàrẹ̀ lọ ọ̀bọ̀bọ̀bọ̀ àwọn ọ̀nà ìran bá ń lọ́kọ̀ tí mo fẹ́ kámẹ́rà yóò dínà wọ́ládì ìmọ̀ yẹ tí nàìjíríà máa èmi àtọ́mà mi tí ó tó wà kìí fún wa ànàbí ìran ni khuli min malihi ma yakfiki wa waladaki ṣùgbọ́n dìí fi ìparí àwọn wọn sọ parí ẹ̀ in tó kù tó yẹ kó fún yín tí ò fún yín àti wà tọ́mà rẹ̀ lọ máa mú tó kù lẹ́yìn rẹ̀ àwọn mímọ̀ wá ní tó bá jẹ́ pé bóbin bá ṣe rí kọlọ kó ṣe mítọ̀ láti tọ́jú ẹ̀ Ànábì ò ní yọ̀ǹda fóbin kọlọ máa mú nǹkan tó kù lẹ́yìn nítorí pé kò mítọ̀ fún bóbin ṣe rí lábí fi yọ̀ǹda fún ọ̀rọ̀ yóò clear kò clear bákan fún clear jẹmọ́ ṣe fún mímọ̀ àkájọ́ máa sọ̀rọ̀ jazakallahu khairan ọlọ́ọ̀bà gbàdúrà tí iná bá pàṣọ clear kí n tó sọ ẹni tó wá ìṣẹ́ Ànábì yọ̀ǹda fún kọ́lọ máa mú bí owó ọkọ̀ ẹ̀lẹ́yìn Ànábì Ọlọ́run ní yọ̀ǹda bá wọn in tó kùtọ̀ ẹkọ́ fún yí tí ò fún yín lọ máa mú wọ́n ní a jẹ́ pé ọkọ̀ mítọ̀ ọ̀pù àti tọ́jú obìnrin bóbi ń ṣe rí ní lẹ́vù ní lẹ́vù bí ṣe ń gbé ilé ayé rẹ̀ bọ̀ so ìwà yọ̀ǹda fún kọ́mọ mú tó kù ń júwe wípé bóbi bá ṣe rí ìlọ́kọ́ sí gbọ́dọ̀ mítọ̀pù àti tọ́jú ẹ̀ olóòrò èèyàn kan bí agbègbè ga kò clear ọ̀rọ̀ kejì ní pẹ́lá àánà àálò bọ́kọ́ bá ṣe mani ìyàwó ni wọ́n fà létí ó tí rí lóko okún ẹlẹ́wà sàpánì ó tó gbin ẹ̀pà bẹ́ẹ̀ ó sì mà pé tí a bá ní kí ló dùn jù lẹ́nu ọkún ẹ̀pà ní o wọ́n ní sẹ́ rí gbó tẹ́wà igbó ọ̀kan yìí kọ̀ sẹ́rẹ̀ fún ọ̀gánbẹ̀ jù kún lọ wọ́n sì fẹ́ sí bísínẹ́sì ẹ̀pà o wọ́n ní sọ ọmọ oúnjẹ ẹkún ni ẹni ẹwẹ́ tí ẹ bá ti lọ́lọ́ gbogbo nǹkan rọrùn fún ọwá lọ gbin ẹ̀pà sí inú gbogbo ẹ̀ ní kún jẹ ọwá bọ́ mọ́sílásí ọwá ń gbé kún fún fíṣẹ̀ bí ilẹ̀ ẹni àfún olówó toró ti rí lóko okún ọwá ń gbé kún sí pé èpè wo ni wọ́n mọ̀ ẹranko kọ́dà èpè lágan wọ́n ní ìmápa alákúnlé wọ́n ní kílẹ̀ rí àwọn wọ́n ní ṣe bínú Al-Qur'an Ọlọ́run dojú náfàkọ̀kọ̀ àwọn ọkùnrin ar-rijalu qawwamuna bima faddala Allahu ba'dahum ala wa bima anfaqu min amwalihim ọkùnrin ọmọ náà ó dé ní ẹlẹ́ẹ̀kejì nínú súrọ́tù Talaq Ọlọ́run li yunfiq dhu sa'atin min sa'ati ẹni tí ń bá tẹ́dú kí àlẹ́fún kọ́ náà bẹ́ẹ̀ náà lórí ìyàwó àtọmọ jẹ́ wọ́n mọ̀ pé ó ní ọ̀ngọ́ pé 5 million ìyàwó ẹwà ń kiri ògí 5,000 sọ bára wọn ọpọlọmọ wọ́n mọ́ ń kù dúrà lẹ́yìn rízikù Ọlọ́run ẹni a bá fúnlẹ̀ mọ́ tí ó ní kọ́kọ́ fàlìyú fi ọ̀bí máa àtà Allah bó ṣe mọ́ náà díyàwó rí ọmọ kò tó bá jù bẹ́ẹ̀ lọ bá sì jù bẹ́ẹ̀ lọ lè tọrọ ìlọ́dọ̀ security ẹjápọ̀ ẹjọ́ mọ́ fẹ́ wá sàgbìn bí kò rí gbìn lánlánlá àwọn wẹ́wẹ́ náà lórí ó sì sàwọ́jọ́ lọ́dà ní omi gbóná wọ́n rò mẹ́fọ̀ ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ wá ń sọ fáwọn ẹ̀ bọ́kọ̀ mi ṣe lọ bọ́rọ̀ kẹrẹ ìbápapọ̀ nítorí náà ló mú àwọn
ẹni tí ń bá fúnlẹ̀ mà kọ́ ná ọlọ́run fi níná ti sọ̀dọ̀ wọn wọ́n ní àdíìsì wọn kọ́ wọ́n ní àdíìsì yẹn àkọ́kọ́ ìṣesí obìnrin wà ń bẹ̀ hadil mara bala godfrey wasfi ó ti ròyìn ọkọ ẹ̀ jù bó sì yẹ lọ táìmù yẹ gan dẹ̀rẹ̀ Abu Sufyan ti dolórí ẹbí tó jẹ́ wípé oní ń bẹ́ bí gbàlejò oní tún gbàlejò Mẹ́kà láwọn hujjaj ibi tí ní sí ti pọ̀ kìí ṣe pé kò ṣe fún wọn wọ́n ní dáná àdíìsì gangan wá lẹ́rìí fún wa láti fi sọ pé ìtẹ́yìn gan sọ qawlukum mahjuj ṣe kàdíìsì ń parí khudhi min malihi ma yakfiki wa waladaki bil ma'ruf Ànábì ní wọ́n lọ ń sọ pé ó kún tó ẹkọ́ fún tí ò fún yìí lọ máa mú tó sì gbọdọ̀ mújú tó sọ pókù lọ mọ́kànlá látara ọkọ rẹ o lọ́nà àbòsí wọ́n yọ̀ dájọ́ má dájọ́ ń bẹ́ o normally ọyẹ kọ́kọ́ wá máa fún 10,000 naira jùmọ́ ní 1,585 a sì mọ̀ kò lówó ìlọ ọwá mọ̀ bí tí ń kówó sí lọ́mọ mú 1,500 yìí ṣùgbọ́n mọ́sálà tó kú lórí àdíìsì sí obìnrin yìí wá mọ̀hákímàtán tó wá ó kégbàjárí ọkọ rẹ̀ wá pópè lẹ́jọ́ ni àbọ̀wá mustaftiyatan sọ wọ́lẹ̀ tó wá gbàdàjú ẹ̀sìn lọ́dọ̀ Ànábì ni ṣerú kí oyin lè mi wá máa ṣerú ebi àníirú kí oyin kọ́ mọ́ mọ́ ọlọ́ni fílẹ̀ wọ́n sọ pé tàbá kò mi sí mo lè jẹ́ káwọn jókòó bí wákàtí pẹ̀lú mi sí káwọn tó mọ́sálà ń sọ fún mi mo ti gbà sára mo ti cháàjì fóònù lọ́dọ̀ yìí bàbá o ni mo ń lò káàkiri báwọn ó sì ń gbà lílò wàlùkọ́lù lẹ́dí àdínú lọ́ha bí i gbónà tí mo fi ń sírànà méjèèjì ní wípé bọ́kọ bá ṣe ma ní ó ṣe ma tọ́jú ìyàwó ẹ̀ o kìí ṣe bí àwò bá ṣe rí o àwambọ̀ ìndẹ̀lẹ̀ kìtìbà táìmù tí a bá fẹ́ fẹ́rẹ̀ ẹni láàbùdà minal wuduhi bil masail maliyya wà láàmẹ́tọ̀nà bil wudu a gbọ́dọ̀ sọ káwà transparent lórí bá a bá ṣe ma lórí dákọlù in ti ń wọlé fún ni báyìí ní sí mi ìtọ́pọ̀pọ̀ yíò irú ilé wo lágbára yí kátà lè gbé ó ní ọ̀rọ̀ fláti nà káwọ́kọ́ yọkù ilé ìdójúkójú láwọn ẹgbẹ́ agbára mi ọ̀ká yẹn gan sílẹ̀ kókó fláti láwọn ẹgbẹ́ no ilé tí dádì mi kọkàn ọ̀dàbẹ̀ pé stọ̀ kan bẹ̀lẹ́kùlé rẹ̀ wọ́n máa ń kó àwọn àlòkù táyà ọkọ̀ wọn síbẹ̀ no dad mi wọ́n ti yọ̀nda pé kí n lọ clean bẹ̀ dad mi wọ́n dẹ̀ sọ pé kí n kó gba àwọn táyà ẹ̀gbà dad mi náà sọ́ọ̀mọ̀ pọ́lọ́pọ́ ti mọ̀ rú ọkọ̀ tó abẹ́ bá dad mi ilé èyí tí ìgbà ọmọ bọ́tà ni ọmọ bọ́tà jàmáà a gbọ́dọ̀ pàìrọ́ níbi masáìlú kí ni o màlíyà yọ́kọ̀lọ̀ pàdé ẹ̀rẹ̀ tó fẹ́fẹ́ ẹ wo bí ìsìláàmù ṣe ń kéta àfáwọn obìnrin tí wọ́n tí ìwọlé tí wọ́n lọ gbóyún lójú ọ̀nà mọ́ gbọ́ ìtàkàn tó jẹ́ pé mo ní ìlúkù sáré lórí rẹ̀ ẹni tó sọ fún mi mo ní àgbọ́ ibẹ̀ wọ́n lè tí wọ́n lè gbàgbé náà pàá sọ ṣùgbọ́n wọ́n mọ̀ pé àkóhùn sáàsù sí rẹ̀ tí ilé bàbá kan ní máa fowó lẹ̀ níwájú àmáàmù lágbólé wọn gbogbo àwọn ọmọ wa tí wọ́n lóyún àti gbogbo arábónú ọlọ́sájẹ̀ wó bí n tàn fẹ́ imú mọ́ ògbé bí o mọ̀ ògbé ìyọ́ ọ̀pọ̀kún ewu wà lẹ́ ẹ̀fẹ̀ ní ọmọ àṣọ nítumọ̀ nígbọ̀yá ni ọmọ àbáǹpá bí ọmọ lọba jọkùn inú ọmọ náà sẹ́ni ọmọ síláṣì àṣẹ àwọn bí méje olùlọmọ ń sọ wípé wọ́n jọkọ̀ èyí tí ń wá rí tìmọ̀ lọ́rùn ó lóun ọgbà pẹ̀lú mọ́jẹ̀mọ́ tó bá jọkùn ní bàbá ọmọbìnrin fi máa bẹ lọ́hùn láràárọ̀ pé gbogbo ọmọ ọ̀chẹ́sà lòyún ọlọ́njẹ́ wo bí n tí inú wọ́n sádùn wọ́n sá gbé ọmọ wọn pa ní sọ́ọ̀dù kankan ó dìlé àwọn
ọkùnrin yẹn ètò tí ma sálámà sí wọn nígbàgbà ní a bá bóde sí ẹ̀fẹ́ pẹ̀lú adúpẹ́ o a máa kó ewu ìyọmọ náà lọ́kọ́ ta pẹ́rẹpẹ́ ìyàn ya ọkọ adúpẹ́ o nǹkan ẹ̀wà bá ń gbé wọ́n pe ọkùnrin náà lónà bá wọ́n sì ojú ọmọ lọ́mọ bá jáfẹ́ ọlọ́njọ́ lọ́ba ní nílé àwọn kò sá àti nílé àwọn wọ́n sàtọ̀ kọ ọmọ padà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ wọ́n ọ̀gbá o wọ́n bí n tí ń fẹ́ ṣùgbọ́n kọ́ bá n tí ń fẹ́ mu ọlọ́njọ́ àbẹ́wọ̀n ṣe ń gbàgbé ọ̀rọ̀ tí mọ̀ sọ ìkẹ́ sọ́rọ̀ 50 years sísí o àbẹ́ èyí tó jẹ́ sọ pé ilẹ̀ sọ́rọ̀ ní pé gbogbo tí mo ti máa ń sọ alìmọ́jọ jókòó pọ̀ bẹ́ẹ̀ mo sì ṣe tó sọrí barakallah bẹ́ẹ̀ ọlọ́mọjọ́ rọ̀ wá ní láìrẹ̀rẹ̀ ọlọ́run ti máa ṣe ما أخذ وقفت عليه مسائل مالية ẹjẹ́ àjọ ọmọ kèése aburú ṣùgbọ́n ẹlọ ọmọ lọ gbogbo ẹmbà ti márì ṣẹ́gbẹ́ ẹnfẹ́ márì lè gbogbo ẹmbà ti lóbe nlé àwọn mímọ̀ ní àmà mọ̀ sọ mú ní láyé ẹjú lè rọ́jù lé ayù sọ ríhà li zawjatihi bi rasidihi kamilan ọkùnrin ọlọ́pọ̀lọ́ èé sọ bálánsì tí ń bẹ lákàntì ẹ̀fúyàwó ọlọ́pọ̀lọ́ tọ́gbọ́n alhamdulillah mo dúpẹ́ lọ́rọ̀ lóṣù yóò wọ́n náà pàtàkì gbogbo jẹ́lé so 10,586,280 naira ló sì wà nínú lókùn náà ṣe mistake ṣe ìṣe mistake báyá kí náà wórí ó wà láti tọwákáyìn tọ̀hún rẹ̀ mi ò parọ́ ọkùnrin gidi tó nítumọ̀ nítorí wípé ijó èèyàn bá ti ń sọ pé kíyàwó èèyàn lọ máa mówó fún ara rẹ̀ ìjọ lẹ ti kọ́ ilé agbára yóò mú tí ó bá ìlú jẹ́ yóò mú kí ni o ṣe ẹ̀gbọ́n tí àwọn yàmọ́ wí torí pé ọmọ ọjà ni wá akéwú àkàwé because we are tired of speaking English níwọ̀n àbá tí kò sí afẹ́fẹ́ òsì máa kọ́sẹ́ àwọn ìyá wa máa ń sọ lọ́jà wípé tó ọba fẹ́ lé kọ́stọ́mà rẹ lọ máa tajà àwìn fún ọjà àwọn ènìyàn máa tàkù kọ́stọ́mà tó ọba fẹ́ kọ́ wá mọ́ kọ́stọ́mà tó rẹ̀ kọ́ wá mọ́ zebun tẹ́ẹ̀fẹ̀ kọ́ wá mọ́ ọjà àwọn ni ẹgbẹ́ ọ̀tàfún zebun ni kọ́stọ́mà sọ́rọ̀ ìtí clear ẹlẹ́ẹ̀kejì jàmáà mo fẹ́ ká gbọ́ bí yóò alìhùdúdù ìsàríyà tààyírù ìhùdúdù ìsàríyà ẹnu àlà àwọn ẹbí pẹ̀lú bẹ́sì ṣe gbé kalẹ̀ agbọ́rọ̀jọ́ ma nǹkan bẹ́lẹ̀ yóò bá ìtí ọ̀dá ọmọ rántí rẹ̀ tí ọmọ sálámà látẹnu ọ̀nà wà láì wọ́n ti dénú yàrá ìyàwó rẹ̀ ìdáhùn sálámà o ṣáàkà ó mùsùlùmí láyé ká wọ́n ń bọ̀ náà ni wọ́n ò dúró ní ti ẹ̀sùn lọ ni la ilaha awala sifa ṣe ẹ̀mọ̀ kọ́wà ti gbọ́yé àwọn ọ̀gbọ́yé wọ́n tó máa wá sọ pé ṣùgbọ́n máa bọ̀ inú lẹ́nà mọ́ wà máa bọ̀ kọ́dà mọ́ ẹ̀sẹ̀ tí ẹ̀ ní wá lọ gómi sára ní ìsìn ni máa bọ̀ ìwọ̀n ó sì máa bọ̀ àbúrò mẹ́yàn ní o tàbẹ́gbọ̀n mẹ́yàn tàbẹ́rọ̀ àbẹ́yàn ọkùnrin sọ́kùnrin wá dúrọ́ọ̀sì kékeré náà ní bẹ ní kọ́lọ̀ ó ti yà lẹ́gbẹ̀ẹ́ ní bẹ ní náà mọ́ ìrìnbọ́lẹ̀ ayò lọ́jọ́ nǹkan kó lóyìn bàbá ẹmọ́ jẹ́ àṣì bẹ́ẹ̀ torí ẹ̀sìn lọ́kọ̀ bẹ́ẹ̀ nígbàtí bá mọ́ra tán máa wọlé padà ẹ̀mà ní mo ti jókòó ní pálọ̀ ẹbí ọmọ mi náà ní ọ̀kí wá ní ẹ̀sìn tó panyílé náà ni ṣùgbọ́n wọn náà tẹ̀má ti ní àwọlé àwọn náà wọlé àwọn náà wọ̀dọ̀ wa bákanáà اللين والرفق والملاطفة kéèyàn lẹ̀ kéèyàn lẹ̀ lílẹ̀ náà ni kéèyàn má lè kankan wọ́n máa ń pè nìkan ní ustadhiyu Mr. Perfect nǹkan burúkú ni àwọn ẹ̀dà tó rí bẹ̀ wà o lára máa ń pè ní ustadhiyu ọlọ́run lè ṣe mi bẹ́ẹ̀ kọ́kànfẹ́ clear in order to make it clearer ẹ jẹ́ kí n gbéra mi sípò rẹ̀. Assalamu alaikum ẹ mọ̀ pẹ́ látàárọ̀ nǹkankan oúnjẹ mẹ́dà
ẹ̀ tí ẹ̀bìnrin ọmọ yìí mú ló ń jẹ́ mídà subhanallah so mi ìsìn ọlọ́ẹ̀kẹ́ ẹ̀kọ́kọ́ gbé wá abú torí náà ni mo fi sọ pé kí n sáré bá nígbàtí ọ̀dá mọ̀ bọ̀ gbígbẹ̀ káàkiri òfin bribe mi kọ̀ jẹ́ mi yẹ́ ọmọ ìgbọ́nà ló tuwá yìí ọmọ òfò orílẹ̀ yìí sáré pé kọ́nà ọbẹ̀ tí mo fẹ́ bá yín tọ́nà ni mo tún ní kí n sáré lọ́tọ́ ṣe pọ̀ tí wọ́n rà lánàá náà ni lè pọ́lúwẹ̀ báyìí lójú ọbẹ̀ lẹ́yìn Tinubu adúrú èkó yìí lọ́pù sójú ọbẹ̀ àbúrò ẹ̀yìn náà wà rẹ̀ tó ẹgbẹ́kọ̀ tẹ́ lọ́rùn ṣe bí mo ní kọ́ ọmọ ọbúyọ̀ sẹ́gbẹ́ kan tó ọba ti bá ń gbóúnjẹ wá sọ́njẹ́ lè níyọ̀ abúyọ̀ ọjà ọdá mo wà ríre o kí ló ń sí ọmọ ẹni ń kẹ́ abúṣẹ́ báyìí náà lẹ́yìn jẹjà bíbọ̀ mo tún bá yín díjà ní ẹ̀yìn náà gbọ́ kémi lọ gbọ́ ma ṣe bí orí ọ̀sùn tí kémi lọ mọ́ báyìí ṣe gbálẹ̀ báyìí lónìí abú ẹsẹ̀ yí bóyá nǹkankan yí mi ní kí ni o lẹ́sẹ̀ bóòlù ṣe gbóúnjẹ gan sórí rọ́gì fún ta ní dáìní múrùkú ẹ ti ń bọ̀ pé ibẹ̀ yẹn ga kọ́mọ̀ bá gbé kún yí sókè ikùn ẹ̀wọ̀n ló gbé sókè sẹ́bọ̀jú bí bó ṣe wà náà lọ ní so ti po tí ẹ̀bá lẹ́mọ̀ fẹ́ mú ní kó bá mi po tí ṣẹ́bọ̀kẹ́ ọjọ́ àṣárí bọ̀ jẹ́ ẹ̀kọ́ tí mo mú kú láàrọ̀ nǹkan ọmọ yìí ti mú yòókù ọwọ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀lọ́mù yòókù gbogbo bí ṣe ń sọ náà pé kí ló kọ rẹ̀ náà lọ́fẹ̀ẹ́sẹ̀ gbóúnjẹ dànù Mr. Perfect nù Mr. Perfect ebi ló ní ń pa òun bọ́ọ̀lù ọmọ́sì ẹ̀ dàmà ebi ó tún wá pọ̀ sí imam tẹ bá ń kírun fún ẹ máa plọ́mù o because ìrun ìrìnà ní ẹ̀fẹ́ wò pẹ̀lú wa dáadọ́ lórí ẹ máa ẹgbọ́rọ̀ ìmáàmù fẹ́ sẹ̀rọ̀ lánàá ní gbogbo ìmáàmù fẹ́ sẹ̀rọ̀ ẹ̀kọ́ tí wọ́n bá fẹ́ sẹ̀rọ̀ wọ́n kò lórí ìrun fún wa kí ni problem wọn gan-an ẹjọ́ àwọn ní ọtún tẹ́rọ̀gì white is me ṣe ẹ̀sẹ̀ pẹ́jọ Friday ní kọ́ mọ̀ tẹ́rọ̀gì ẹ̀ ní mọ̀ bóò ní olórí mọ́sálásí bóò ní bọ́wọ̀ ní ọkọ̀ ẹ̀ẹ́dàmà Mr. Perfect ni bàbá tí nínú lẹ mọ́sálásí dá ẹ sì rẹ̀ ń tọ́ bá rí bẹ́ẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ni a máa ṣe é fẹ́ mi ẹ̀ ń bá rí bẹ́ẹ̀ ìlàwọ̀ obìnrin fi nídìí àdúrà tó pọ̀ bí ìdẹ̀dẹ̀rẹ̀ ní inú obìnrin tó fẹ́ fẹ́ wọ́n máa dùn ní bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin tẹ́ ń wò náà ní lọ kò sí obìnrin tó fẹ́ bí dídìrín wọ́n sì fẹ́ dídìrín ọlọ́njọ́ gbẹ̀wùdá ní ṣe ń tó sọ lẹ́yìn màmá mi nìkan nínú ṣẹ̀ríà nítorí kẹ́ má bàa lọ kónú tọ́nà ń sọ tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ń pa àdámọ́ tọ́já lè bú fáwọn obìnrin ẹ ma yọ ọmọ yí kò mẹ́ o ṣe ń tó sọ ṣẹ̀ríà ṣe ń tó sọ ẹ̀ẹ́gbọ́n sí tàmímù ẹ fẹ́ sọ àdámọ́ àwọn obìnrin ọwá jẹ́ àlèébù èèyàn gbọ́dọ̀ yọ ìyá rẹ̀ kó mẹ́ ẹ sọ àpẹẹrẹ kan gbogbo obìnrin lójó kòkòrò lẹ́yìn mọ́mí ẹ̀mẹ́ bẹ́ẹ̀ sì máa sọ́nà ṣẹ̀rí ọyẹ sọ mí barakallahu fik bàbá yìí gbogbo obìnrin ní tẹ̀lọ́rùn lẹ́yìn mọ́mí àwọn àti mọ́mí ẹ̀mẹ́ náà ẹwà rí pé ń gbà tó kálukú bá sọ tí ẹ bá ń ta wá lókù lẹ́mà kò sọ bí ìkẹ̀kẹ́ tọ́lá lè búmọ̀ náà wà bí ho jaa alwaqt jaa alwaqt táìmù wá ti pé ẹmẹ́bìnrin إن شاء الله الرحمن إن كان في البقية وإن كتب الله لنا لقاء آخر سنتنفس طويلا في الكلام لعل الله ينفعنا بقدر ما سمعناه ويجعله في موازين حسنات جميعنا ويرزقنا بالإخلاص في القول والعمل ويوفقنا في الدنيا والآخرة وأن يجعل مسيرنا في أعلى الجنة الفردوس ونسأله سبحانه وتعالى التوفيق والدوام التوفيق بارك الله فينا وفيكم والسلام عليكم ورحمة الله